Ọlọ́run yìí lógo, Ọlọ́run lágbà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí tó mú mi rí àdáni ege nínú rẹ̀, fún ìrìn àjò ọ̀sẹ̀ tí wọ́n ṣe mí lógo nínú rẹ̀, ìwọ tí wọ́n tó ṣe mí lógo tó ga ju gbogbo àwọn ọjọ́ yòókù lọ nínú ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀. Bàbá gba ọgbà tí mi àdúrà pẹ̀lú ẹ̀dá ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mo gbé orúkọ rẹ ga, mo yìn ọ́ lógo, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ayérayé bàbá fún gbogbo ìrìn àjò ṣe tí wọ́n mú mi rìn ní àtàlàfíà, èyí fún àṣepẹ oríire tí wọ́n ṣe fún mi ní gbogbo ìrìn àjò ṣe yìí, èyí jẹ́ pé ìwọ tún ti bẹ̀rẹ̀ oríire tuntun mìíràn ayọ̀ tó lógojọ nínú àjọ ṣe, èyí jẹ́ pé nínú ọjọ́ yìí tọ́gbẹ́ ìdí náà ṣe yìí àníṣe èmi ó tún jẹni sológun ẹni bùkún fún àdíjú tí àti ẹ̀wá lọ àjú gbogbo àwọn ọjọ́ òkú lọ. Olúwa ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ. Bàbá, mo gbé orúkọ rẹ ga bọ́ ẹ̀mí mímọ́ àní fún gbogbo tí ń ṣe ilẹ̀kùn àgbàyàmú láàrin tí ṣe ọkọ̀ bùkún ògo ìgbéga àṣírí tí wọ́n ṣe fún mi ni, èyí tí ẹnikẹ́ni ò ti ní dá pàtàgbára kan láti lè tì mọ́ láyé àti láéláé. Òṣìṣẹ́ Ọlọ́run ayérayé, Ọlọ́run ìyanu fún gbogbo iṣẹ́ agbára ńlá iṣẹ́ ìyanu láti wọ́n ṣúná ibi tó tún ṣe tó tún mọ́ ṣe, ìjẹ́ pé àyígbà gbogbo ìyanu ọ̀tún tó lógo tó ga jùlọ yóò tètè mi ẹ̀rí ayọ̀ ńlá ìtólógojọ tó tóbi ọjọ́ ìpínlẹ̀ omi ó sì mọ rí nígbà gbogbo. Olúwa ọmọ ṣe, ológo jùlọ ọmọ ṣe, olórí ọ̀fẹ́ ọmọ ṣe, ibi àtọ́gbẹ́ ọmọ ṣe. Mo gbé ọ̀gá, mo yìn ológo àní mo fi àtọ́gbẹ́ fún ọmọ sọ pé kábíyèsí rẹ bàbá ẹ̀mí mímọ́ ní gbogbo ọ̀nà ògo 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 ní forúkọ rẹ, ìyìn forúkọ rẹ tí èmi ọmọ yàn fún àṣẹ àtagbára àti lẹ́mọ̀rẹ́ tó ti sọ̀kalẹ̀ ní àkọ́tún láti fi tóbi rẹ hàn, láti fagbára hàn, láti fàjùlọ rẹ hàn, láti gbógo rẹ ga. Òṣìṣẹ́ Ọlọ́run agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé ìyìnrere ti Jòhánù orí ìkẹrin-ó-dín-ní-ogún, a kà ẹsẹ̀ kejì-ó-lé-ní-ogún dé ìkẹrin-ó-lé-ní-ogún. Ìyìnrere ti Jòhánù orí 16, a kà 22 dé 24. Nítorí náà ẹ̀yin ní ìbìnújẹ́ nísinsìnyí, ṣùgbọ́n èmi tún rí yín, ọkàn yín yóò sì yọ̀, kò sì sí ẹni tí yóò gba ayọ̀ yín lọ́wọ́ yín. Àti ní ìjọ náà ẹ̀yin kì yóò bi mí léèrè ohunkóhun. Lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Baba ní orúkọ mi, òun ni òun ó fi fún yín. Títí di ìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ẹ béèrè ẹ ó sì rí gbà, kí ayọ̀ yín kó lè kún. Rẹ́rẹ́ tá ń gbéyàwó fún àjọ ọ̀sẹ̀ yìí, èyí tí ọjọ́ òní jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú rẹ̀. Jésù ọmọ Dáfídì, ọmọ Abraham, olùgbàlà aráyé, ṣe ìyanu láyé tèmi náà. Mo fẹ́ lẹ́rìí tó lógo ńlá. Jésù Kristi ọmọ Dáfídì, ọmọ Abraham, olùgbàlà aráyé, èmi náà nídìí ìyanu, wá ṣe ìyanu nínú ayé tèmi náà. Ìyanu ńlá èyí tí ó sọ mí náà di ẹni tí ó ní ẹ̀rí rere ayọ̀ tó lógo ńlá, ìtí ó sì mi gbogbo àgbáyé. Ṣé ìwọ náà ń fẹ́ yìí? Tó o bá ń fẹ́ yìí, ẹ jẹ́ wípé kí ni o ní láti dìde láti gbàdúrà ní orúkọ ti Jésù Kristi, láti ké pe Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi, kí o lè bá rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi. Èyí ni ọ̀rọ̀ Jésù Kristi. Jésù jẹ́ kó di mímọ̀ wípé kí ni, nítorí náà ẹ̀yin ní ìbànújẹ́ nísinsìnyí, ṣùgbọ́n èmi ó tún rí yín, ọkàn yín yóò sì yọ̀, kò sì sí ẹni tí yóò gba ayọ̀ yín lọ́wọ́ mi. Lónìí o wà nínú ìbànújẹ́, lónìí mo wà nínú ìbànújẹ́. Ìyẹn tá sọ pé yẹn wà nínú ìbànújẹ́, ìyẹn pé yẹn wà nínú àwọn ìlàkọjá ìnira àti fòró àti ìpọ́njú àti ẹ̀gàn àti òṣì àti oríṣiríṣi ohunkóhun yóò tó lè jẹ́ ìdojúkọ ènìyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Jésù wá sọ wípé nígbà tí a bá rí òun, àbí nígbà tó ń bá rí wa, ayọ̀ wa yóò tún padà kàn tó bẹ̀ débi wípé kì yóò sẹ́nikẹ́ni tí ó tún lè gba ayọ̀ yẹn padà lọ. Ìtò túmọ̀ sí wípé kí ni
o ní láti yá ẹnu rẹ láti ké Jésù farahàn mi wá rí mo fẹ́ rí ọ. ìtọ́nà sọ fún ẹbí àti ẹni pé nípa ìfarahàn owó Ọlọ́run alààyè àti nípa ìfarahàn Jésù Kristi fún ènìyàn fi ń di aláyọ̀. yẹ pé ẹni tí Jésù bá farahàn fún òun ní di aláyọ̀ ní tòótọ́. ẹni tí Jésù bá rí tí ó rí Jésù Kristi òun ní di aláyọ̀ ní tòótọ́, ìtẹ́nikẹ́ni ò sì lè gba ayọ̀ rẹ̀ lọ. so ọ̀fẹ́ di aláyọ̀ wá sọ gbogbo gbàtàgbára rẹ láti ké pe Jésù mo fẹ́ rí ọ fara rẹ hàn mí kémi ó lè kún fún ayọ̀ ńlá ìtọ́ga jùlọ tí ẹnikẹ́ni ò sì ní lè gbà lọ. ohun mìíràn nípa ìfarahàn Jésù ni ẹ ti ní látọ̀ lọ́dọ̀ Jésù ni ẹ ti ní ayọ̀ ìtí kò sí ẹnikẹ́ni tó lè dùn mọ́yàn lọ́wọ́ débi kí wọ́n sọ pé wọ́n gbà lọ. síwájú àti ní ọjọ́ náà ẹ̀yin kì yóò béèrè ohunkóhun lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi òun ni a ó sì fi fún yín. a kò ní béèrè ohunkóhun kan mọ́ lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n a máa béèrè lọ́wọ́ Ọlọ́run bàbá ní orúkọ rẹ̀. kò wá sí ohun tí a béèrè tí Ọlọ́run ò ní fi fún wa. èyí lọ̀rọ̀ Jésù Kristi. èyí ní orúkọ Jésù Kristi nìkan la ní láti máa béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run tá ti lè rí gbà. mo gbọ́ mọ̀ sọ wípé mi láti ẹjọ́ yìí nǹkan tẹ́bí lórúkọ Jésù Kristi náà mọ̀ ń gbàdúrà. wò lóòótọ́ lórúkọ Jésù Kristi mọ̀ ń gbàdúrà mẹ́kílẹ́tò fi tí ì rí gbà kí ló ti fi tí ì rí gbà. Jésù sọ wípé títí di sísìnyí a kò sì tí ì béèrè. lọ́sọ nínú ẹsẹ̀ 14 títí di ìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi, ẹ béèrè ẹ ó sì rí gbà kí ayọ̀ yín kí ó lè di kíkún. tọ́ba tí ì rí gbà ìdọ́túmọ̀ sí pé kò tí ì tó àkókò fọ láti dákẹ́ láti mọ̀ béèrè láti máa jẹ́ kó ti mímọ̀ fọlọ́run rí pé kí ni àníṣe ayé mi nídìí rẹ, ìrànlọ́wọ́ rẹ, àtìlẹ́yìn rẹ, ìgbéga rẹ, ìṣírógò rẹ, dá sí ọ̀rọ̀ ayé mi, ọ̀yà dìde fún ìrànlọ́wọ́ mi, nǹkan báyìí ni mo fẹ́ lu ayé mi, ọ̀yà bẹ̀rẹ̀ ṣiṣẹ́ fún mi. nítorí ó ní ẹ béèrè títí tí ayọ̀ yóò fi di kíkún. ẹ béèrè ẹ ó rí gbà ayọ̀ yóò sì di kíkún. yẹ́nì pé tó bá sọ pé títí dìṣẹ́ àti ìbéèrè yóò àti òjẹ́ pé ojoojúmọ́ àárọ̀ ọ̀sán alẹ́ gbogbo wákàtí là ń ké pè ó túmọ̀ sí wípé kí ni a ò tí ì béèrè tó ní orúkọ rẹ̀ pẹ̀lú ìjẹ́ ní. èjì ó ṣeéṣe pé àkókò ò tí ì tó tí n tá à ń béèrè yẹn kọ́ kí kálukú kó rí tiẹ̀. so tí àkókò bá ti tó débi pé tó bá ti tì ọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ sinmi láti mọ gbàdúrà láti mọ béèrè ohun tí ohun tọkọ rẹ ń gbògbẹ fún àbí ohun tó ń pọ̀ lójú àbí ohun tó ń sọ jẹ gan yẹn títí dìgbà tí yóò fi tì ọ́ lọ́wọ́. òmíràn tó tún dàbí rẹ̀ bóyá ò ń béèrè àkókò tí tó lóòótọ́ ṣùgbọ́n ó rí gbà kí ló tó fi rí gbà o gbọ́dọ̀ wádìí ayé rẹ kò sì rí ìdí ayé rẹ gangan kí ni àwọn nǹkan tó jẹ́ ṣùgbọ́n àbí ìtakò fún ìbéèrè rẹ ìjọba tí tẹ̀ lọ́wọ́ ṣé àwọn kan bẹ tí o kò yẹra fún àbí àwọn kan bẹ tí o kò mú kó lu ayé rẹ àbí àwọn kan bẹ tí o kò mú ayé rẹ. ṣé ìṣe pé irú ohun tó dá Abraham àti Lọ́tì pọ̀ ló dà wọ́n náà pọ̀ tí Ọlọ́run fi fara Abraham mọ́. so ro àwọn wo lọ mú mọ́ ìrìn àjò rẹ bó ló ṣe yẹra pẹ̀lú wọn tó mú wọn kú nínú ìrìn àjò rẹ àwọn kí ni àwọn kan tó di mẹ́rù rẹ bó ló ṣe mú wọn kú wọn náà àti mi lẹ́yìn àwọn nǹkan mìíràn tó tún ṣe kí ni tó tún lè bàjẹ́ pé títí dìsìn ọmọ ń béèrè oṣù ní rí gbà so òun láti mọ gbogbo nǹkan wọ̀nyí. ṣùgbọ́n tí ó bá wá sí àlébù kankan tí ò sí ṣùgbọ́n kankan tí ó sì wí pé bóyá ọ̀yà sósì àbí yà sọ́tún tẹ́ pé ojú ọ̀nà lọ́dọ̀ ló sì wà tó mú nǹkan mi mọ́ gbọ́ ó túmọ̀ sí wípé kí ni àkókò tí ó yẹ kí n tẹ tó ń béèrè yẹn kó tẹ lọ́wọ́ kò tí tẹ lọ́wọ́ ni so títí tí ó fi tẹ lọ́wọ́ o gbọ́dọ̀ sinmi láti mọ béèrè ọmọ ìbéèrè náà ni títí tí ó fi tẹ lọ́wọ́. ilé ìwé sọ pé ẹ mọ gbàdúrà láì sinmi àti ní àṣà rẹ kí ayọ̀ yìí kò lè di kíkan.
gbà wípé kí ni kò sí ohun náà tí ayé rẹ nílò tí ọkàn rẹ gbogbo fún tí ó ń pa ayé rẹ lójú tó ní ayé rẹ lára tí agbára Ọlọ́run ọ̀ka. máa wò wípé bóyá ọ̀rọ̀ ayé rẹ ó ti ga jù Ọlọ́run. Kò sí ohun kan tó ga jù Ọlọ́run. Kò sí ẹrù kan àbí ìṣòro kan tó ga jù Ọlọ́run. Gbogbo òkè níwájú Ọlọ́run kékeré ni. Gbogbo ìṣòro níwájú Ọlọ́run kékeré ni. Ohun tọ́lọ́run ò lè ṣe kò sí. Ohun tọ́lọ́run ò lè yanjú kò sí. Ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. So fún ìdí èyí fi ọkàn rẹ balẹ̀. Ohun tó dédì òun ni pé ìfarahàn Jésù Kristi. Má ṣe gbàgbé ó farahàn nínú tẹ́bìlì gbé ń kọ̀yàn onírúurú àṣàtà àrùn ló ti kíni ló wòsàn. Má ṣe gbàgbé ó farahàn fún ọkùnrin létí odò Bẹ́sídà ni a lè pe ó gbé àkéte rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní rí. Bó jẹ́ pé ọjọ́ tí àwọn kan gbà yìí pé kíni kò yẹ kéèyàn máa rí ìyanu kéèyàn máa gba ire ni. Ṣùgbọ́n Jésù Kristi kò sí kan tó fẹ́ fi pẹ̀lú ọjọ́ yìí. Má gbàgbé èyí adẹ́tẹ̀ ni ó ké pè Jésù kíni Jésù gbà láti mú lára dá ẹ̀tẹ̀ rẹ̀ sí tàn nítorí pé Jésù farahàn. So ìwọ náà lónìí èmi náà lónìí mo nídìí farahàn Jésù nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú ilé mi, nínú gbogbo tí mo ń ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìwọ náà nídìí farahàn rẹ̀ nítorí pé ní kíni ẹ̀yin ò rí mi ayọ̀ yóò ṣẹ́kù. Ayọ̀ yóò kún ẹnikẹ́ni tí ní lè gbà lọ́rọ̀. Ayọ̀ mi yóò kún ẹnikẹ́ni lè gbà, ayọ̀ yóò kún ẹnikẹ́ni lè gbà. So fún yìí o nídìí farahàn Jésù Kristi. Wà ké àpariwo Jésù ẹ̀yà farahàn èmi náà. Àní èyí tí mo ṣe nínú ìlà ìlò yìí ó ṣe kíni o ó tó gẹ́ wà farahàn èmi náà. Bó sì mọ̀ wípé yóò farahàn ọ́ gẹ́gẹ́ bó sì farahàn ẹ̀bùrẹ́ sí pé àwọn èèyàn nínú tẹ́ḿpìlì tí wọ́n sì rí mọ̀lára lónírúurú àrùn tí wọ́n wà tí ó sì farahàn adẹ́tẹ̀ ni tó rí mọ̀lára nínú ẹ̀jẹ̀ rẹ̀. Bó sì farahàn ọkùnrin tí odò Bẹ́sídà ni tóun náà gbé àkéte rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí lọ. Bó sì farahàn ní onírúurú àwọn ènìyàn tí wèrè ara Gádárà tí àwọn ẹ̀mí búburú yẹn tí wọ́n sì fi sílẹ̀ tí wọ́n sì para tó sì gba ìwòsàn pátá tó sì bẹ̀rẹ̀ sí wọn tó sì dùn náà tó sì dé ológo ńlá. Bẹ́ẹ̀ ni yóò farahàn ẹ̀mí náà yóò farahàn wọn náà. Ìtàn tó rere ó sì bẹ̀rẹ̀ lórí ayé rẹ ògo rẹ àti ògo mi ògo ẹnì kankan ó sì bẹ̀rẹ̀ sí ní búyọ yóò sì mọ̀ tàn káàkiri ayé ẹnikẹ́ni ò sì lè dọ́ọ̀bù tó pé kò sẹ́ni tó lè dọ́jọ́ dó bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè dọ́rùn dó bẹ́ẹ̀ ni yóò sì rí ayọ̀ tó lóògùn tó ga jù ó sì bẹ̀rẹ̀ jẹ́ tẹ̀lé kankan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Agbára ńlá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àánú tí mo rí gbà láti lè rí ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ fún àṣẹ àtàgbàrọ̀ rẹ ètò tó mú kí ètì mi ó tó gbọ́ ètò fi mí lọ́kàn balẹ̀ wípé ìwọ tó farahàn mi ayé mi ò tó wà bákan náà mọ́ àdúrà ọgbẹ́rẹ́ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Mo yin Ọlọ́run mo gbórúkọ ga mo fọpẹ́ yàtọ̀ fún mo sọ wípé ṣe èyí fún àánú tí mo rí gbà fún ìrìn àjò ṣe èyí tó gbẹ̀yìn èyí tó mú mi rí àyè nínú rẹ̀ tó tún mú mi tó gbẹ̀yìn àyè fún àṣẹ àtàgbọ̀rọ̀ rẹ̀ èyí tó tún mú mi gbọ́ ti bu agbára tó fi jẹ́ Ọlọ́run ni èyí tí yóò sì mú kọ́lá parí nínú ayé mi èyí tó ń fi mi lọ́kàn balẹ̀ wípé wọ́n fara hàn mí báyìí ayé mi kò tó mọ ìdààmú àti kúrò mọ́ bẹ́ẹ̀ ni ayọ̀ kíkún ayọ̀ pípé láti orí kẹmọ ó bẹ̀rẹ̀ sí tèmi tí bu agbára tó fi jẹ́ Ọlọ́run bàbá mo mọ̀ sọ wípé ṣe lẹ́yìn àmọ́ sọ wípé ṣe atóbìtì mo yin Ọlọ́run gbogbo orúkọ rẹ̀ ga mo fọpẹ́ yàtọ̀ fún orúkọ ní gbogbo rẹ̀ gba ọgbẹ́ àti èmi ní gbogbo rẹ̀ ògo ní forúkọ rẹ̀ ní gbogbo rẹ̀ gba ọgbẹ́ àti èmi ní gbogbo rẹ̀ ògo ní forúkọ ní gbogbo rẹ̀ gba ọgbẹ́ àti èmi ní gbogbo rẹ̀ ògo ní forúkọ títí lè bí ọ̀pọ̀ yẹn tí mo gbọ́ orúkọ rẹ̀ ga. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ògo ní forúkọ rẹ̀ Ọlọ́run ayérayé fún ìfarahàn rẹ̀ nínú ayé mi ní gbogbo ìrìnàjò ṣe láti mú kí ayé mi ọmọ fọ̀ nínú ògo láti mú kí ayé mi kó ọmọ fọ̀ nínú ọlá láti mú kí ayé mi kó gba òmìnira pátápátá kó ní gbogbo tí ń ṣe ìdè àti ìgbèkùn gbogbo àti iṣẹ́ àti ọ̀nà àti gbogbo tí ń ṣe ní pápátá bàbá gba ọgbẹ́ àti èmi àdúrà ọ̀pẹ̀rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
mo gbé orúkọ rẹ ga mo yọ orúkọ mọ̀mọ́ sọ wípé ṣé ọlọ́run ayérayé èyí fún tí ṣe bàtà agbára nínú ayé mi nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ èyí tí ó fi mú kí ayé mi kí ọgbà òmìnira pápátá àdìkọ́ bọ́lọ́wọ́ gbogbo tí ṣe ọkọ èyí tí wọ́n dábìlì àyè tí wọ́n ṣàṣẹ pẹ̀lú ayé mi èyí tí wọ́n ti fara hàn mí àyè tí ayé mi ṣe gba òmìnira iṣẹ́ mi gba òmìnira àní ojú àtọ̀nà máa gbó ṣe ọgbà òmìnira pátá kó lọ gbó tí ń ṣe ìdí àtijọ́ gbogbo àti agbókun àti iṣẹ́ ìwà gbogbo olúwa ògo ni forúkọ rẹ mo yìnyín o bá bọ́ mẹ́mí mímọ́ àdìfọ́ ẹ̀rì dájú àyè tí wọ́n fi hàn mí nípa ìfarahàn rẹ nínú ayé mi ní gbogbo ìrìnàjò ṣe yìí pàápàá fún ọjọ́ ìtọ́gbẹ́ yìí ló ṣe yìí ìjẹ́ pé àdé ẹ̀rì dájú wà fún ìtẹ́wọ́n tó fi dájú lójú pé kí ni ayé mi bọ́lọ́gbó ti ṣe ìdè tọ́bọ́lọ́gbó ti àwọn gbogbo tọ́bọ́lọ́gbó ti ṣe gbéwá gbogbo èyí tó sì di òmìnira èyí tí ayé bèsì mẹ́fọ̀ ní ògo ní ọlá nígbèrè ní ìbùkún rẹ àìjẹ́ pé ìlú òtún bẹ́ẹ̀ jákùlà ìdààmú àti kòrò mọ́ ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọlọ́run ayẹrẹ ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọlọ́run ògo ní forúkọ rẹ mímọ́ mẹ́ta kan ní ògo Jésù gba ọgbà tì mí àtòbíjọ gba ọgbà tì mí ẹlẹ́rìí àgbà ọgbà tì mí ní gbogbo ọ̀nà mo yìn ọ́ àti gbogbo orúkọ rẹ àmọ́ fún pàtó gbogbo sọ wípé ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ohun rere ayọ̀ tó bẹ̀rẹ̀ nínú ayé mi nípa ìfarahàn rẹ fún mi nípa rírí tó mú mi rí ọ nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ nípa rírí tó mú mi rí ọ nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ mo dúpẹ́ torí pé ayé mi pọ̀ pátápátá èmi ò tún mọ̀ọ́sì mọ́ ògo ayé mi bẹ̀rẹ̀ sí ní buyọ bí ọjọ́ ṣe ń buyọ pẹ̀lú àṣẹ rẹ ògo ayé mi bẹ̀rẹ̀ sí ní tàn gẹ́gẹ́ bí òòrùn ṣe ń tàn pẹ̀lú àṣẹ rẹ tí ẹnikẹ́ni ò sì dágbà gbé pamọ́ mọ́ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èyí fún farahàn tí wọ́n farahàn mi nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ tí àti pátápátá ti bu agbára tó fi jẹ́ ọlọ́run ni àti bu agbára tó ti bẹ̀ ní kàwọ́ rẹ Jésù Kristi ayérayé ọlọ́run ògo mo dá gbogbo padà sọ́dọ̀ mo sọ wípé ṣe àrí fún farahàn tí wọ́n farahàn mi nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ àti gbogbo tó fi jẹ́ ọlọ́run ni àtòbí jùlọ ni ìjẹ́yẹ pé kéde àrí ògo ayé mi ọbẹ̀ sì ní buyọ̀ pẹ̀lú agbára àti àṣẹ rẹ àgẹ́gẹ́ bí ọjọ́ ṣe yọ nípa àṣẹ rẹ èyí tí ẹnikẹ́ni ò sì dá dúró pé kọ́mọ́ ṣe yọ àgẹ́gẹ́ ògo ayé mi ọbẹ̀ sì ní tàn gẹ́gẹ́ bí òòrùn ṣe ń tàn ìjẹ́ kí olùdáwọ́ bò bá gbé pamọ́ gẹ́gẹ́ nípa àṣẹ rẹ àìpẹ́ gẹ́gẹ́ ògo ní forúkọ rẹ ọmọ iṣẹ́ ọlọ́run ayérayé ẹlẹ́rìí bàbá gbogbo orúkọ rẹ ga ìṣòro pé àní ẹ̀rí ayọ̀ mi àní ọbẹ̀ ti di èyí tó lógo ńlá èyí tó tóbi jùlọ èyí tó sì bẹ̀rẹ̀ sí mi gbogbo àgbáyé òṣìṣẹ́ ọlọ́run àtóbi jùlọ òṣìṣẹ́ ọlọ́run ló rọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ òpin àárín gbogbo lórúkọ Jésù gba ọgbà tí yẹn aládùúgbò ya gba ọgbà tí yẹn èmi má ṣe bẹ́ẹ̀ gba ọgbà tí yẹn ní gbogbo ọ̀rọ̀ mo gbórúkọ rẹ ga àní mo yàn lógo mo fọ bá àtòkò forúkọ rẹ àní lọ bàbá gba ọgbà olúwa gbà yẹn agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo ń béèrè fún dáríjì ọlọ́run àwa mi kan kò ṣe fún mi ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èmi ń béèrè fún dáríjì látọ̀dọ̀ rẹ bàbá àní àwa mi kan kò ṣe fún mi bàbá dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi jì mí àánú nìkan ni mo béèrè fún bàbá oore ọ̀fẹ́ nìkan ni gbogbo tí mo ní láti béèrè fún èmi ò ní àwa mi kan tí mo fẹ́ ṣe níwájú bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ di mímọ́ àánú láyé mi nílò àánú ni ọ̀rọ̀ mi gbà ṣe bàbá àwa mi kan kò ṣe fún tí mo fẹ́ ṣe níwájú rẹ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo tí ṣe ló kọjá mi jì mí Olúwa sọ mi di mímọ́ àdárí gbogbo tí ṣe ṣàtàsí mi jì mí Olúwa gbogbo ló kọjá mi Olúwa sọ mi di mímọ́ tí gbogbo agbára tó fi jẹ́ ọ̀rọ̀ bàbá dárí jì mí Olúwa sọ mi di mímọ́ dáríjì mi aṣọ mi di mọ́ nípa orí ọ̀fẹ́ àtàlẹ́ òtò kan tòjọ́ dáríjì mi aṣọ mi di mọ́ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù mo béèrè fún Olúwa ṣe fún mi gbogbo àkọsílẹ̀ ibi búburú àdára tá a kọ nípa mi kó di píparẹ́ ibi tá a kọ́ sí ohun tá a fi kọ́ àtọwọ́ tá a kọ́ àtọwọ́ tí ń kọ́ àbí ohun tí wọ́n lò tí wọ́n fi ń kọ́ àtẹni tí ń bẹ lọ́wọ́ àtẹni tá a bẹ̀rẹ̀ ọwẹ́ gbogbo kí wọ́n di píparẹ́ èyí tí a ti kọ́ ni àbí èyí tá a kọ́ ni àbí èyí tá a tún mọ́ kọ́ ni gbogbo wọn kọ́tà kí wọ́n di píparẹ́ ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ká ènìyàn ègún èpè májẹ̀bú ran gbogbo ọ̀yá kí wọ́n dá lálàgbà lórí ayé mi títí ègún àti májẹ̀mú tàdúgbò tàgbègbè tìjọ tí ọ̀rẹ́ tojúlùmọ̀ èyí òwú kó wù kó jẹ gbogbo kí wọ́n bàjẹ́ kí wọ́n dá lálàgbà lórí ayé mi àti ohun kó ti ṣe tèmi wọ́n pátá ọkọ̀ kò tó gbọ́dọ̀ di pàtàgbà lórí ayé mi àbí ohun kó ti ṣe tèmi mọ́ ìrìbọmi àkọ́tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi
gbogbo tó wà nínú ayé mi tí ó fògo fún Ọlọ́run alààyè àbí tí ó múnú Ọlọ́run alààyè dùn Ọlọ́run kìí ṣe bímọ fẹ́ bímọ kọ nọ́mbà tó láti ti pàtì kókò wú ọkọ̀ nínú ayé mi ẹ̀jẹ̀ Jésù yẹ fi pa gbogbo wọn rẹ kọ́mọ̀ sí pé ẹ̀kọ́ àbí eruku tó kéré jùlọ ayé mi ọ̀yà kọ́wájú àmúyangàn fún Ọlọ́run alààyè ayé mi kọjọ́ ohun dùnú fún Ọlọ́run alààyè gbogbo rẹ̀ àjọ ayé mi ọ̀yà kọ́wájú àmúyangàn fún Ọlọ́run débi pé àní ìjọba ọ̀run ọ̀yà bá ti bẹ̀rẹ̀ wọn kọ́mọ̀ sí bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ kí n jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere níbikíbi nígbàgbọ́ níbi yòókù kí n wà nípò orí ọ̀fẹ́ àtàánú rẹ̀ tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ rí bọ́ mi àkọ́tún ní ẹ̀jẹ̀ tí Olúwa ṣe fún mi wàá túbọ̀ dá mi láre ju bó ti dá mi láre lọ jẹ́ kí túbọ̀ rí ìdáláre gbà ju bó ti rí gbà lọ kí túbọ̀ bó ti ìdáláre ju bó ti ìdáláre lọ àní nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ní orílẹ̀-èdè yóò kó òkèlè wa òmíràn tó tún dàbí rẹ̀ èrè bọ́mi àkọ́tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn ìgbéga ṣírògò rẹ̀ àti tí ènìyàn gbogbo ọ̀yà kébẹ̀rẹ̀ ti ní rí wọn gbà ní gbogbo ọ̀nà kébẹ̀rẹ̀ sí ní wọn gbà bí a ṣe ń jáde nínú oṣù kẹta wọ oṣù kẹwàá lọ ẹ̀rí rere ayọ̀ mi kọ́ abẹ́rẹ́ sí lógo ìtọ́ka jùlọ tó tóbi jùlọ tó lẹ́gbẹ́ tó lódì wọn tó bẹ́ẹ̀ débi pé ògbó tẹ́nikẹ́ni òrùlò nínú ọ̀ràn mi ẹ̀kọ́bẹ̀ sì di rírò fún mi àní níbi gbogbo àyíkọ́bẹ̀ sí gbà mí fún rere èrè pọ́bẹ́ àkọ́tún ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣe fún mi orúkọ Jésù lẹ́mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ìrìbọbẹ àdìdúró ẹ̀jẹ̀ Jésù Kristi tí ọsàn ti Násárẹ́tì tọ́sán káfà ni mo béèrè fún bàbá ọ̀yà ṣe fún mi ní àkọ́tún ọ̀yà wá ṣe ìrìbọbẹ fún mi ní àkọ́tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni èyí tọ́sán káfà ni bàbá àní gbogbo tí ṣàkọsí ẹ̀bí búburú àdára ni èyí kò wo ìta kọ nípa mi àbí ìta nkọ àbí ìta tó lè mọ kọ ni ní orúkọ Jésù Kristi ẹ̀yà kò ti pé padà báyìí àti ọwọ́ tí kọ́ ni àti ohun tí wọ́n fi kọ́ ni àbí tí àwọn kọ́ sí ni àbí àwọn tí wọ́n fi láti ẹ̀jẹ̀ abẹ náwó ẹ̀ gbogbo ẹ̀ kí wọ́n ti parí ní orúkọ Jésù Kristi ìrìbọbẹ àkọ́tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ káfáàlì ni mo béèrè fún ayé rẹ bàbá ọ̀yà ṣe fún mi Olúwa àní kí ni gbogbo tí ṣiṣẹ́ àṣeparí àwọn àní àwọn olùkọ́ níbi búburú ni sátánátì àríkèrè àti òmùkọ́ àti èmi wá gbogbo ọ̀yà àríkó tẹ́lẹ̀ lágbára lórí ayé mi àríkó tẹ́lẹ̀ lágbára lórí iṣẹ́ mi àti owó ṣíṣe ní pápátá ègò èpè àti bájẹ́ èbó lọ gbogbo pápátá gbogbo ẹ̀ta àdúgbò ta gbogbo ìta àwùjọ àní ti ìjọ Ọlọ́run ni èyí òpó ẹ̀yà kó tẹ́lẹ̀ lágbára lórí ayé mi àríkó tí o tí o ṣe kó àti òní pàkà lórí ayé mi mọ́ Olúwa àní ìkéyìí tó bá ti wà tó ti pàdé mi ẹ̀yà kó ti fa túbọ̀ ti gbogbo ẹ̀yà kó sì jó tẹ́rù àríkó ti fa túbọ̀ ti gbogbo ẹ̀yà kó jó tẹ́rù yóò orúkọ Jésù Kristi àní ìrìbọbẹ àkọ́tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ kábàdì ni mo béèrè wíṣẹ́ bàbá ẹ̀yà ṣe fún mi ńlá ṣe ìrìbọbẹ tó ayọ̀ fún mi ní orúkọ Jésù Kristi àìní ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ kábàdì ni bàbá àti gbogbo agbára tó fi jọ Ọlọ́run ni ọ̀yà àní kí ni o tó wà nínú ayé mi èyí tí kò fògo àti fún Ọlọ́run aláyè àní kí ni o tó wà nínú ayé mi èyí tí ò mú Ọlọ́run àní kì í sọ̀rọ̀ bí mo fẹ́ bí mo kàn ti pàtì kókó ọ̀yà mú ọkọ̀ òru ayé mi dáná sọ́kọ̀ òru wọn rán àní ti pàtì kókó ọ̀yà mú ọkọ̀ òru ayé mi dáná sọ́kọ̀ òru wọn rán ẹ̀jẹ̀ Jésù yà fi fọ̀ dáná kó láì kó eruku tó kéré jùlọ ọ̀rọ̀ àtọ̀ ọ̀rọ̀ àdó orúkọ Jésù yà sọ mi tí wọ́n bá dákò wá sí lógo rẹ̀ ṣe ayé mi kó ajẹ́ ayé òmùyàngàn fún Ọlọ́run ayé mi ayé mi kó ajẹ́ ayé òmùyàngàn fún Ọlọ́run rẹ̀ ayé mi akọ́lẹ̀ ṣe polongo tó mi nígbà gbogbo Olúwa kébìkì wá jẹ́ àwòkọ́ṣe àti ohun àmúyàngàn fún Ọlọ́run nígbà gbogbo ní gbogbo ojú ayé mi ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àìkébẹ̀ jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ojú ayé mi àìjọba orúkọ bọ́ sí bọ́ sọ̀rọ̀ mi mọ́ lọ́wọ́ Olúwa ìrìbọmi àkọ́tún ẹ̀jẹ̀ ó yà ṣe fún mi orúkọ ti Jésù Kristi àìsí ìrìbọmi àkọ́tún fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sẹ́ni kápárì ni bàbá àyùjọ̀tún àtúbọ̀ dá mi láre àyùjọ̀tún dá mi láre àìkítúmọ̀ ní dàláre gbà àìkítúmọ̀ ní dàláre àìkítúmọ̀ àtúbọ̀ dá mi láre àìkítúmọ̀ ní dàláre gbà àìkítúmọ̀ ní dàláre nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo níwájú ìdẹ̀ gbogbo ní àwùjọ gbogbo ní orílẹ̀-èdè yóò kó òkèlè dé àìníbi yóò kó òkèlè wa ní orúkọ Jésù Kristi Ọlọ́run àbọ̀dàmíláre àyàtúbọ̀dàmíláre àyàdàmíláre àyàtúbọ̀dàmíláre ẹkùnbọ̀dàmíláre dàláre gbà àìkítúmọ̀ dàláre nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ìyàtọ̀ ní orúkọ ti Jésù Kristi ìrìbọbẹ àkọ́tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sán wàá ṣe fún mi àní ìrìbọbẹ àkọ́tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sán ìkábẹ̀rẹ̀ wàá ṣe fún mi ọ̀yà oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ rẹ àtìlẹ́yìn àti àṣírògùn àti ìbùkún rẹ àti ìlérí àti múṣẹlẹ ní májẹ̀mú àti ìṣòro rẹ àti tí èdè gbogbo yà kìtúbọ̀ mọ̀ rí gbàdé orúkọ Jésù Kristi yà kìtúbọ̀ rí gbàdé orúkọ Jésù Kristi yà kìtúbọ̀ mọ̀ rí gbàdé orúkọ Jésù Kristi yà kìtúbọ̀ mọ̀ rí gbàdé orúkọ Jésù Kristi yà kìtúbọ̀ mọ̀ rí wọn gbàdé orúkọ Jésù ní gbogbo yà kìtúbọ̀ mọ̀ rí wọn gbàdé orúkọ Jésù títà wọn kìtúbọ̀ rí gbàdé orúkọ Jésù ògùn ayé mi
akọ́lẹ̀ sí búyọ́ tàṣẹ tàṣítàgbàtàgbà rẹ gẹ́gẹ́ bí ọjọ́ ṣe búyọ́ tẹ́nìkẹ́rẹ́ lójú lọ́wọ́ àbíjẹ lọ́dà àbí takùn láti búyọ́ ògùn ayé mi akọ́bẹ̀ sí ní rírà akọ́bẹ̀ sí náà kó sì mọ̀ mọ́lẹ̀ àgẹ́gẹ́ bí òòrùn ṣe yọ pẹ̀lú agbára àti àṣẹ tẹ́nìkẹ́rẹ́ lójú àwọn àgbẹ̀ pàmì kí wọ́n kọ́bẹ̀ sí yọ ní orúkọ Jésù Kristi ọ̀yà àríkébí ayé mi bẹ̀rẹ̀ sí pọ̀ lóògùn bó ṣe pọ̀ àìṣẹ́ mi ilé ọ̀dọ̀ mi akọ́bẹ̀ sí pọ̀ tòwótòwó bó ṣe pọ̀ lóògùn lọ ẹ̀rí àṣìṣọ́ mi kó abẹ́rẹ́ sí kó wá ní ògo látọ̀gá tó tóbi ọjọ́ tí mo gbogbo àgbáyé bàbá àní orúkọ Jésù ìrìbọ́ bí àkọ́tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́sẹ̀ nìkan bá lè ọ̀yà ṣe fún wa bàtà ọ̀yà ṣe fún wa bàtà orí ọ̀fẹ́ àánú ojúre ìrànlọ́wọ́ àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àti gbígbà ṣírò ìdáláre rẹ àti ìdìbò ya kébèrè sí níwọ̀n pàpàtà ní gbogbo ẹ̀ tí bàbá tó fi jọ́ lọ́rùn rẹ àìṣe mi kó tí mo fọ tògótògó iṣẹ́ mi kọ́ bẹ̀ sí fọ tògó bó ṣe bí akọ́ bẹ̀ sí fọ tògó tí bàbá tó fi jọ́ lọ́rùn rẹ ní orúkọ Jésù bàbá àdìsí kún fúlẹ̀ ìgbà àtàgbà ẹ̀rí ṣe ìmọ̀ mi àyẹ̀fọ́. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àtàgbára rẹ̀ èyí tí ó fi mọ tí mi fi mọ rí ọ nígbà gbogbo èyí tí ìfarahàn rẹ yóò fi mọ jẹ́ ìpín mi lójoojúmọ́ fún mi gbọ́ ó ní ẹ̀yin ò rí mi ayọ̀ yín yóò ṣe kàn ìtẹ́nikẹ́ni ò sì ní lè gbà lọ ẹ béèrè ohunkóhun ní orúkọ mi a ó sì fi fún yín àìsí àdáni tàbí ṣùgbọ́n kankan yẹn pé nígbà tí Jésù bá farahàn ènìyàn ẹ pé kìkìdá àwọn tí Jésù bá farahàn nìkan ni wọ́n rí ìyanu kìkìdá àwọn tí Jésù farahàn nìkan ni wọ́n ké ní orúkọ rẹ̀ tí wọ́n sì ń béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run tí wọ́n sì ń rí gbà ẹni tí Jésù bá ti farahàn yóò pè nínú ogun bíi tá a dálẹ̀ lọ ẹni tí Jésù bá farahàn ìyọ́ jẹ́jú tá à ń pè ní ìyà lọ abalajọ tí àwọn kan ṣe kíni tí wọ́n já kù síjà tí wọ́n jà tán ṣùgbọ́n wọ́n padà bọ̀ nínú ogun wọn tí wọ́n fi kú nítorí pé Jésù farahàn wọn wo o gbọ́dọ̀ rí farahàn Jésù Kristi nítorí pé kíni èèmọ̀ ipò wo lọ wà yálà o ti ní owó ti ní ọlá o ti ní ọrọ̀ kò tán síbẹ̀ o gbọ́dọ̀ ní farahàn Ọlọ́run nítorí pé kíni kò sẹ́ni tí ń gbàdúrà kó wọ́n jábọ́ tó bá jẹ́ pé torí pé o ti lówó o ti lọ́lá o ti lọ́rọ̀ nìkan ló fi gbogbo àdúrà yìí kò wúlò fún ọ má jẹ́ kí n tọ́ ọ o ti gbọ́ra rẹ o ìdí ni wípé kí ni bí wọ́n ṣe lówó tó lọ́lá tó ní gbogbo ẹ̀yẹn sọkọ́ bí inú àwọn kan dùn sí ni ìlépa àwọn kan ní pé kọjá wálẹ̀ nípa ìfarahàn Jésù Kristi fún ọ ló ti lè mọ ké tí wọ́n lọ́ sì gbọ́ tirẹ̀ jẹ́ pé dípò kọ́ wálẹ̀ ojoojúmọ́ ló tún mọ gà sí ni ó tún mọ ọ̀sìn ní òrèrè ni ìwọ́n jẹ́ pé o ti wà nílẹ̀ tí o ti ní nǹkan jẹ́ pé àbí kò tí ì tún ọ nípa ìfarahàn Jésù Kristi ló ti mọ bèrè ohun tó fẹ́ èyí tó sì mọ ní kóso lójoojúmọ́ tí wọ́n ló sì mọ jẹ́ ní òkè tó fi mọ lé àwọn tí wọ́n ti wà ga ṣáájú tí wọ́n ti rógbòdò ṣáájú tó fi lé wọn bá tó fi dá wọn lẹ̀ yẹn pé kò sẹ́nìkan tó wà tẹ́ pé òní tí ò ní di farahàn Jésù Kristi tó bá yọ gbà tó bá ní kò yọ gbà náà sáà mọ gbà fún mi mọ gbà lórúkọ tèmi mọ ṣe yọnu káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mọ́ rẹ̀ mo béèrè fún ayé rẹ̀ yá gbé wọ̀ mí ó yá ìfarahàn Jésù Kristi ó yá kí n bẹ̀rẹ̀ sí ní rí ní gbogbo ọ̀nà ìyanu tó lógo jùlọ ayé ó yá kọ́ bẹ́ẹ̀ ti jẹ́ ìpín mi ẹ̀rí àjò mi kọ́ bẹ́ẹ̀ sì kún fún ògo ńlá ìtíkọ̀lẹ́gbẹ́ tí ò ní díwọ̀n àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ ni mo bèrè bá gbé wọ̀ lódìdí mo béèrè fún agbára mo béèrè fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kọ́ mi fagbára kún fún ẹ̀mí mímọ́ rẹ ṣe ẹ̀ kọ́ mi fagbára kún fún ẹ̀mí mímọ́ rẹ agbára tí ẹ̀mí mímọ́ rẹ mi ò tó Olúwa tó kún mi fagbára àti ẹ̀mí mímọ́ rẹ ó yá ìfarahàn rẹ Jésù Kristi ó yá kébẹ̀ sí rí nígbà gbogbo lọ́jọ́ gbogbo ayé mi àìkébẹ̀ sí rí ọ nígbà gbogbo ayé mi àìkébẹ̀ sí rí farahàn rẹ àìkébẹ̀ sí farahàn mi kébẹ̀ sí rí farahàn rẹ ní gbogbo ọ̀nà nígbà gbogbo ayé mi ayé mi kábẹ̀ sí kún fún ìyanu ayọ̀ tó ga jùlọ àìkébẹ̀ sí ní gba ayọ̀ láti yanu ayọ̀ tó ga jùlọ ẹ̀rí ayọ̀ mi akọ́bẹ̀ sí ní ògùn ńlá ètò tóbi tó tóbi jùlọ ayé ẹ̀rí ayọ̀ mi akọ́bẹ̀ sí ní ògùn tó ga tó tóbi jùlọ Jésù Kristi àyèbó fẹ́ mọ orí fàrẹ́ ayé ọ̀bẹ̀ sí fàrẹ́ rẹ ayé kọ́ mi fagbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ Jésù kọ́ mi fagbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ àyèkébẹ̀ sí ní rí ìfarahàn rẹ sẹ́ àyèkébẹ̀ sí ní rí ìfarahàn rẹ nígbà gbogbo ọjọ́ gbogbo àyèkébẹ̀ sí ní ìfarahàn ní gbogbo ọ̀dọ̀ mi ó ayé ayọ̀ mi akọ́bẹ̀ sí ní ògùn ńlá ayé kọ́bẹ̀ sí kún fún ìyanu ayọ̀ ayé kọ́bẹ̀ sí gbà ìyanu ọ̀dọ́ sọ lójoojúmọ́ àyèkí sí mọ́ ní ẹ̀rí ayọ̀ tó
lógo tó tóbi tó lè gbé tó lójú wọn àìkébẹ̀ sí lẹ́rìí àti tó ga tó lógo tó tóbi tó lè gbé tó lójú wọn ṣe orúkọ Jésù akọni fún agbára tẹ́lẹ̀ mímọ́ rẹ àyíká àkọni Jésù Kristi àkébẹ̀ sí ní rí àyíká kọ́ni fún lẹ́yìn máa tagbára rẹ ṣe àyíká Jésù Kristi àkébẹ̀ sí ní rí nígbà gbọ́dọ̀ gbogbo nínú gbogbo ṣe tẹ̀mí àyíká ìkọ́lẹ̀ sí gba ìyanu àyìnlá iléeṣẹ́ ìkọ́lẹ̀ sí gba ìyanu àyíkébẹ̀ sí lẹ́rìí àti tó ga tó lógo jù lọ́sẹ̀ tó tóbi jọ nípa gbogbo ọ̀nà. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwa méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run atóbi jùlọ kọ́ mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ àní nígbà gbogbo nínú ayé mi nínú ìrìnàjò mi gbogbo nínú iṣẹ́ mi nínú ìdáwọlé mi nínú gbogbo tí mo máa ṣe ìwọ ọmọléèwé nínú ìwé mi nínú ìwé kíkà mi ìwọ tó ti ga nínú ìgbéga mi Olúwa kọ́ mi fún lẹ́mìí àtàgbára ìfarahàn Jésù Kristi kí n bẹ̀rẹ̀ sí ní rí ní gbogbo ọ̀nà mi pátápátá ọ̀yá ayọ̀ mi kó tó bá mọ̀ pọ̀ tí bó ṣe pọ̀ lọ lórí gbogbo tí ń ṣe tèmi bẹ́ẹ̀ ni oríire ayọ̀ kó tó bọ̀ wọ́n tó bá gbójú tàtí wá lọ ẹ̀ kì í sì bẹ̀rẹ̀ sí ní ìrírí ayọ̀ tó lóògùn tó ga jùlọ ìtíkọ̀lẹ́gbẹ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àkọ́tún ni mo béèrè fún ìlẹ́mìí mímọ́ rẹ ní ọ̀tún ni mo béèrè fún ayé rẹ bàbá gbé wọ̀ mí lójijì ẹ̀yà kọ́ mi fún agbára àdìkún fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kún fún agbára àdìkún fún ẹ̀mí mímọ́ rẹ bó ń tẹ́lẹ̀ bàbá kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe ní orúkọ Jésù Kristi àyè ìfarahàn Jésù Kristi yà kí bẹ̀rẹ̀ sí ní rí nígbà gbogbo ọjọ́ gbogbo àyè nínú ìrìnàjò ìgbà kí bẹ̀rẹ̀ sí ní nígbà gbogbo àyè iṣẹ́ mi ní àwọn ẹlẹ́bí nínú gbogbo tí a bá ṣe àyè kí bẹ̀rẹ̀ sí ní ìfarahàn rẹ Jésù Kristi ẹ̀yà ayé rẹ kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe àyíkébẹ̀ sí nípa àwọn Jésù Kristi nínú ayé mi àyíkébẹ̀ sí nípa àwọn Jésù Kristi nínú iṣẹ́ mi nígbà wọlé mi nínú àti nínú gbogbo tí ọba ṣe nínú ọ̀sẹ̀ mi pẹ̀lú àyíkí àti gbogbo ayé mi akọ́gbọ̀n gba ìyá gbèsè lọ àdé oríire ayọ̀ kọ́bẹ̀ tí wọ́n wọlé bó ti wà àdé ìyanu tó lóògùn akọ́bẹ̀ sí ìgbàgbé oṣù lọ ẹ̀rí ayọ̀ mi akọ́bẹ̀ sí lóògùn tó ga tuntun tó ní gbogbo àgbáyé pátá àyè ẹ̀rí ayọ̀ kọ́bẹ̀ sí lóògùn láṣẹ bá ọ̀yà kọ́mi fagbá àti lẹ́mìí mímọ́ rẹ agbára àti lẹ́mìí mímọ́ ayé mi ò tó kọ́ ọ̀yà gbé wọ̀ mi lóde ní ọ̀tún agbára àti lẹ́mìí mímọ́ ayé mi ò tó ká tó kọ́mi fagbá àti lẹ́mìí mímọ́ rẹ sẹ́ ọ̀yà nígbà gbogbo gbogbo nínú iṣẹ́ mi nígbà wọlé gbogbo nínú àjò gbogbo ìfarahàn Jésù Kristi àkíyèsí sí ní fara Jésù Kristi àkíyèsí ní farahàn rẹ Jésù Kristi àkíyèsí ní farahàn rẹ sẹ àkíyèsí ní farahàn rẹ ọ̀yà àyè ayé mi akọ́kọ́ fún ìyanu ẹ̀ tó ga tó tóbi jùlọ àyè ẹ̀rí ayọ̀ mi kọ́ ẹ̀ sí lóògùn bó sí lóògùn náà tó ga jùlọ àyè ayé mi àyè ẹ̀rí ayọ̀ mi kọ́ ẹ̀ sí lóògùn náà tó ga jùlọ àìkún fúnlẹ̀ mi àtàgbára rẹ sẹ àìkún fúnlẹ̀ mi àtàgbára rẹ àkíyèsí ní farahàn Jésù Kristi ju ọ̀tàjọ́ lọ ayé mi ní sẹ́mi àwọn olùgbogbo àwọn àtàjọ́ lọ àyè ayọ̀ mi kọ́ ẹ̀ sí lóògùn náà tó ga jọ ní gbogbo náà àyè kó sì bẹ̀ kọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára àkọ́tún àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí agbára tí nẹ́ẹ̀mí ráyè mi ò tó nǹkan agbára àkọ́tún àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí ní gbogbo ọ̀nà ọ̀yà Jésù Kristi ìfarahàn rẹ kí n bẹ̀rẹ̀ sí ní rí nínú iṣẹ́ mi nínú ilé mi ní gbogbo tí ṣe tèmi ayọ̀ tẹ́nìkan ò lè gbà lọ kọ́ bẹ́ẹ̀ jẹ́ tèmi oríire gbogbo ọ̀yá kò di ìrọ̀rùn fún mi láì múnira kankan láti mọ̀ ṣe àyè kọ́ bẹ́ẹ̀ sí gbà mí níbi gbogbo lọ́jọ́ gbogbo láti mọ̀ dára bùkún fún àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti lẹ́mìí mímọ́ ni mo béèrè fún bàbá ẹ̀yà gbé wọ̀ mí lódìdí Ọlọ́run ayé rẹ̀ yà kọ́ mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ ṣe Jésù Kristi yà kọ́ mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ ṣe ọ̀yà àrí ìfarahàn rẹ̀ ọ̀yà àríkèbẹ̀ sí ní rí nígbà gbogbo lójoojúmọ́ àrí ìfarahàn rẹ̀ kèbẹ̀ sí ní rí gbogbo rẹ̀ nínú iṣẹ́ mi dàwọn nínú ìrìnàjò gbogbo òṣìṣẹ́ pápátá ọ̀yà àrí oríire ayọ̀ gbogbo yà kọ́lẹ̀ sí jásírò fún láti mọ̀ ṣiṣẹ́ àyè kọ́bẹ̀ sí gbà mí nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo àyè láti mọ̀ ṣe oríire báyìí àrí oríire gbogbo àkọ́bẹ̀ sí jùlọ fún láti mọ̀ ṣiṣẹ́ àrí gbogbo tí ṣe rẹ̀ ayọ̀ mi àkọ́bẹ̀ sí máa ṣe yọ kọ́bẹ̀ fi ṣe kó sì mọ̀ gbòdì tí wọ́n bá tó fi jọ́ lọ́rọ̀ Ọlọ́run ayé rẹ̀ yà kọ́ mi fún agbára àti lẹ́mìí mẹ́rin ní àkọ́tún Jésù Kristi yà kọ́ mi fún ìjẹ́ gbà àti agbára rẹ̀ ní àkọ́tún sẹ́ àní ìfarahàn rẹ̀ kébìrì sí rí nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ayé mi àní ìfarahàn rẹ̀ kébìrì sí rí nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo tí ṣiṣẹ́ mi àti bó ṣe tí mo bá já àní gbogbo rẹ̀ kébìrì sí rí ìfarahàn rẹ̀ sẹ́ àyè kó sì mọ̀ kó fún yanu àyè kọ́bẹ̀ sí gbà nígbà gbogbo ọjọ́ gbogbo àyè níbi gbogbo yóò kéré wa àyè láti mọ̀ tayọ̀ àyè láti mọ̀ ṣe rere láti mọ̀ gbìlẹ̀ fún rere láti mọ̀
àlùyọ́sẹ̀ ó Jésù ọ̀rọ̀ ṣe àìkọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ọlọ́run ayá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe ọ̀yá ìfarahàn Jésù ọ̀rọ̀ ṣe ọ̀yá àríkèbèrè sí nígbà gbogbo àìfarahàn Jésù ọ̀rọ̀ ṣe àríkèbèrè sí nígbà gbogbo àìjésù ọ̀rọ̀ ṣe àríkèbèrè sí ìfarahàn ní gbogbo ọ̀nà mi àríkèbèrè fún àgbo ní gbogbo ṣe tèmi àríkèbèrè ìfarahàn ní gbogbo tí ọba ṣe ṣe àìrí àjùṣọ mi àìkọ́bẹ̀ sí ní ògo ńlá àìrí àyẹ̀mí kọ́bẹ̀ sí gbogbo àgbáyé ṣe àìrí àyẹ̀mí kọ́bẹ̀ sí kún fún ògo tó ká tuntun mi ṣe lọ àìní oríire àìkọ́bẹ̀ sí rẹ̀ fún láti mọ̀ ṣe àìkọ́bẹ̀ sí bàbá láti mọ̀ ṣe ní gbogbo àìní oríire àìkọ́ tó bọ̀rọ̀ ní afún láti ṣe mọ́ Jésù ọ̀rọ̀ ṣe ẹ̀yà àìyẹ́gẹ̀mẹ̀ sí ìfarahàn rẹ̀ ṣe àìyẹ́gẹ̀mẹ̀ sí ìfarahàn nígbà gbogbo ṣe tẹ̀ wájà ọlọ́run yẹ kún fagbára ya kún fún ẹ̀mí mọ́ kún fagbára ya kún fún ẹ̀mí mọ́ ilé ẹ̀mí àtàgbà ní gbogbo ìfagbára. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Bàbá mo ń béèrè fún àkọ́tọ̀ agbára sí ẹ̀mí mímọ́ rẹ ṣe. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún. Wọ́n á túbọ̀ sọ bí di àpáta dìgbòrò iná àti ara jòrò nínú rẹ. Wọ́n á túbọ̀ sọ bí di àpáta dìgbòrò iná àti ara àjòrò nínú rẹ. Bí mo ṣe ń jáde nínú oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ bóyá kí gbogbo ti ṣe sẹ́tẹ́nà tàbí kiri àtijọba òkòkò kọ́ bẹ̀ sí di ìkọlù àti ìjòrò tẹ́rù dọ̀nà mi. Kí gbogbo tí ń ṣe ìjọba ìkòkò àti gbogbo tí ń ṣe àwọn òkòrìtà tí wọ́n di gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ibi tí wọ́n lè ṣiṣẹ́ kọ́ bẹ̀ sí di ìkọlù ìlọ̀lú àti ìjòrò tẹ́rù fún mi láì kù síbi kankan kí ayé mi kó sì mọ kún fún ìgbéga tó rere ìjẹ́ pé kí ìtọ́ bá kọlù mi kọ́ mọ fọ́ tútù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àkọ́tún agbára àti ẹ̀mọ́ rẹ̀ mo bèrè fún agbóhùn lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ̀ lẹ́ bàbá gbóhùn lódìdí tí gbogbo agbára tó fi yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ Olúwa àní nínú rẹ̀ àtúbọ̀ sọ mi di àpáta ti gbòòrò èyí náà ti ràjò nínú rẹ̀ àní bẹ́ẹ̀ bí ṣe ń jáde nínú oṣù kẹsàn-án àti tí wọ́n wọ oṣù kẹwàá lọ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ Olúwa sọ mi di àpáta ti gbòòrò èyí náà ti ràjò nínú rẹ̀ Olúwa sọ mi di àpáta ti gbòòrò èyí náà ti ràjò nínú rẹ̀ àyè láti mọ kọlù àyè láti mọ lòlòlò àyè láti mọ jòrò àyè gbogbo ti ṣe tẹ́lẹ̀ àtàrí kérékèrè àyè gbogbo ti ṣe ìjọba ògùn gbogbo ti ṣe ègún àti májèmá àti ìpè gbogbo yóò kó òkú lè jẹ àyè orúkọ Jésù rẹ̀ àyè gbogbo kòríta kiri ìbọn àkọjá gbogbo ti ṣẹ̀ṣẹ̀ pẹ́lú àwọn àìníyàn lórúkọ tó ṣe akọ́bẹ̀ sí di àtẹ̀pátá àtẹ̀gbẹ́ àti lòlòlò pátá àti jòrò fún mi láì mú ní àkọ́dá ní ó Olúwa bàbá mi wọ́n á kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ sọ mi di àpáta àti gbòòrò náà pátá àti wọn lọ sọ mi di iná àtàjò náà pátá àti wọn lọ ìjẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá kọlù bẹ́ àní amọ́ fọ́ tútù àní gbogbo ẹnikẹ́ni tó bá kọlù bẹ́ amọ́ fọ́ tútù láì ní àtúnṣe kankan bàbá sọ mi di àpáta àti gbòòrò rẹ̀ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sọ mi di àpáta àti gbòòrò ṣe ọ̀yà àní gbogbo tí jẹ́ ègó èpè àti bàjẹ́ gbòòrò gbogbo pátá tí àdúgbò tí agbègbè tí àwùjọ tí bí ẹjọ́ àní tí ọ̀rẹ́ tí aládùúgbò tí alájọ gbé àní tí gbogbo ìkókòwò kò jẹ́ àkọ́bẹ̀ sì ti kíkọlù àkọ́bẹ̀ sì ti lọ́ọ̀lù kó sì fẹ́ jó nítorí fún wọn pátá ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ẹ̀yà sọ mi di àpáta àti gbòòrò rẹ̀ pátá àti àwùjọ lọ ẹ̀yà sọ mi di àpáta àti gbòòrò rẹ̀ pátá àti àwùjọ lọ kó gbòòrò sì fẹ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún iná ẹ̀mí àtàgbára rẹ̀ wàá túbọ̀ sọ bí ti ẹ̀rù ńlá àti jìnnìjìnnì lẹ́nu ẹ̀ pátá àti wá lọ wàá túbọ̀ sọ bí ti kí ni ẹ̀rù ńlá àti jìnnìjìnnì lẹ́nu ẹ̀ pátá àti wá lọ bí mo ṣe ń jáde ní oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ ọ̀yá fún gbogbo àwọn ẹni bí ìka ènìyàn èyí yóò wù kó lè jẹ́ wàá túbọ̀ sọ bí ti ẹ̀rù ńlá àti jìnnìjìnnì lẹ́nu ẹ̀ pátá ètí ń gbé gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo mi àti jìnnìjìnnì gbogbo mi tàbá tún rí ohunkóhun kan àbí ẹnikẹ́ni agbára kábọ̀ yóò tó bá tún fẹ́ dè ọlọ́run fún mi àbí ṣe ìbàjẹ́ àbí ṣe ìjọba àbíjẹ́ fún mi ẹ̀yà kọ́ bẹ̀rẹ̀ sí di ohun àgbègbè kọ́ bẹ̀rẹ̀ sí parun nípa ìmọ̀tara rẹ̀ gẹ́gẹ́ nítorí pé kí ni ọ̀rọ̀ rẹ̀ sáde wípé wọ́n mú ìjẹ́rọ àmú ìwọ́n sì jẹ́ra wọn ní àjẹrun bẹ́ẹ̀ ni kòtò tí wọ́n bá gbẹ́ àwọn tìkan ni wọ́n ti sùn rẹ̀ wọ́n sì ṣègbè àwọn tí wọ́n bá dé sáwọn ni wọ́n kò sùn rẹ̀ wọ́n sì parun sínú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀rọ dànù Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sómi di ẹ̀rù àti jìnnìjìnnì lẹ́nu ìpọ́tà tí wọ́n lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti náà mímọ́ ìmọ̀ òbí fún agbóhùn lódìdí àkọ́tún agbára àti náà mímọ́ ìmọ̀ òbí fún agbóhùn lódìdí àkọ́tún agbára àti náà mímọ́ òbí bàbá ọ̀yà gbóhùn lódìdí nínú rẹ̀ àtúbọ̀ sọ méjì ẹ̀rù ńlá àti jìjẹ́ ní ọ̀padà tí wà lọ àìbí ọ̀sìn pàdébẹ́ jáde lórí oṣù kẹsàn tí wọ́n wọ oṣù kẹwàá lọ àtúbọ̀ sọ méjì ẹ̀rù ńlá àti jìjẹ́ ní ọ̀padà tí wà lọ wàá sọ méjì ẹ̀rù ńlá àti jìjẹ́ ní ọ̀padà tí wà lọ wàá sọ méjì ẹ̀rù ńlá àti jìjẹ́ ní ọ̀padà tí wà lọ àdé láti mọ kọ́ láti mọ gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo mi àdé láti mọ gbogbo tí ń ṣe jẹjẹ
ní gbogbo mi Olúwa ìjẹ́gbẹ́ àríkì yóò ṣí ìjọba kagbára kàti gbìmọ̀ kan àti ẹnikẹ́ni yóò kó sóòtù lè dúró lọ́jọ́ láti mọ̀ yọmi lọ́dọ̀ àbí ní àbí tako mi àbí tako iṣẹ́ mi mọ́ àbí dá iṣẹ́ mi àbí dẹ́mi kan tó sùn kan lọ́mọ Olúwa àjásọ̀ mi jẹ̀lú àti jẹ́rẹ̀ mi lọ́rọ̀ ìjẹ́gbẹ́ ẹnikẹ́ni yóò pa agbára yóò kó tó àdánwò iṣẹ́ àdé àdàtọ́ ni yóò jẹ fún àìjẹ́gbẹ́ yóò sì mọ ọmọ ìjẹ́rẹ́ àmì ìbò tí wọ́n sì mọ jẹ́rẹ́ láti jẹ́rẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ètò ó sì mọ panu sí gbogbo tí wọ́n gbé àti àwọn tí wọ́n bá lè ṣe fún àwọn bàbá kọ́mi fún ẹ̀mí mímọ́ ẹ̀kún fún agbára rẹ sọmi di ẹrù láti jìnnà náà padà tó wá lọ sọmi di ẹrù láti jìnnà padà tó wá lọ sọmi di ẹrù láti jìnnà padà tó wá lọ ẹ̀yà àìló ọjọ́ sọ̀rọ̀ sí ìjẹ́gbẹ́ gbogbo agbára tó jà ìjọba kígbà bẹ́ẹ̀ yóò kó tó bá tún di èyí lọ́dà bí ní àyè mi sẹ́ àdìgbígbé àdìwọ́mọ̀ ti gbígbé ìmọ̀ bàtà àdìgbé pariwo ti mọ̀ pẹ̀lú bàtà nípa ìgbà àti ìtara wọn bàtà àdìgbogbo ìkébi àdìkòríta tí wọ́n bá rà kọjá àdìgbò ọjọ́ sọ̀rọ̀ sí àdìgbò rẹ̀ yẹn ló sì mọ̀ ṣeré níbẹ̀ tí yóò ṣe òbí àbúrò kọjá ló ṣe níbẹ̀ àdìtí ò lè rẹ̀ mímọ́ àti wọ́n ṣe yẹn àdìgbò sì mọ̀ fún ara wọn ṣe ni wọ́n mọ̀ ògùn fúnra wọn olùwàkùn fún ẹ̀ máta gbọ́dọ̀ rẹ̀ ẹ̀yà sọ mi di ẹrù àti jìnnà padà tó lọ àyíká sì jáde ní oṣù kẹsàn àti wọn ní oṣù kẹwàá ẹ̀yà sọ mi di ẹrù àti jìnnà padà tó wá lọ àyíká sì mọ̀ fún orí mo ti ṣe bí àdúrà gbogbo àti gbogbo apá tó fi jọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára àti ní ẹ̀mí mímọ́ mo béèrè fún olùgbéwọ̀ mi lódìdí gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe ilẹ̀ mi àyẹ̀mọ̀ mi ṣe àti rí ayé ìwà gbogbo ọ̀yà kọ́bẹ̀ sì di gbígbà fún padà láìpò síbi kankan gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀rẹ́ ìṣáájú ni tó yẹ kí wọ́n lè tún wọlé tí ń sára àwọn ogún mi ni gbogbo ẹ̀ kọ́bẹ̀ sì di gbígbà fún padà tẹ́lẹ̀ láìpò síbi kankan orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àkọ́tún èyí lẹ́mìí mímọ́ àkọ́tún jù tàbí ìwé agbéwọ̀ mi lódìdí Olúwa àìní agbára tí ẹgbẹ́ mi nínú ayé mi kò tó nǹkan bá tó ọkùnrin fún agbára tó ọkùnrin fún ẹ̀mí mímọ́ rẹ ṣe ẹ̀yà tó ọkùnrin fún agbára tó ọkùnrin fún ẹ̀mí mímọ́ rẹ ní orúkọ Jésù Kristi ẹ̀yà tó ọkùnrin fún ẹ̀mí àtàgbára rẹ ayé ní orúkọ Jésù tó ọkùnrin fún ẹ̀mí àtàgbára rẹ ṣe ẹ̀yà àìní gbogbo tí ń ṣe ògo mi àìní gbogbo tí ń ṣe ilẹ̀ mi pé mi àyọ̀ mi ṣe dáadáa àti ẹ̀yìn gbogbo gbogbo tí ń ṣàṣeyọrí àti iṣẹ́ mi àti ògo iṣẹ́ mi àti ògo iṣẹ́ mi àti ògo ìjọba ìdáwó nípa ẹ̀yà kọ́bẹ̀ tí gbẹ́ ọ̀pọ̀ náà ní orúkọ Jésù láàpọ̀ síbi kankan àkọ́bẹ̀ tí gbà fún orúkọ Jésù láàpọ̀ síbi kankan àìtẹ́ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìṣàjú tó ẹgbẹ́ òtí wọlé lónìí tí sára àwọn ogún mi àgbo ẹ̀kọ́ bẹ̀ sí gbà fún láàpọ̀ síbi kankan àgbo ẹ̀kọ́ bẹ̀ sí gbà fún láàpọ̀ síbi kankan orí àìkó tí mo jírò fún nípa agbára àti àṣẹ nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí kúkú àti ìtura láì múni àkàndá ni àìkó tí mo jírò fún nípa agbára àti àṣẹ àti nínú ayọ̀ ẹ̀mí kúkú àlàáfíà ìtura àti múni láì múni àkàndá ni bàbá ayakun fagbára ayakun fún ẹ̀mọ́ rẹ̀ ayakun fagbára ayakun fún ẹ̀mọ́ rẹ̀ èyí dẹ́bi mímọ́ àti agbára rẹ̀ ni mo fi máa gbówó lódìdí èyí dẹ́bi mímọ́ àti agbára ni mo fi máa gbówó lódìdí èyí dẹ́bi mímọ́ àti agbára rẹ̀ ni mo fi máa gbówó lódìdí tí wọ́n bá ti yakun fún ẹ̀mọ́ àti agbára ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára tí ẹ̀mí mọ́ mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí lódìdí ìkórè ayọ̀ ju tí àtẹ̀yìnwá lọ kí n bẹ̀rẹ̀ sí ní kó wọn ní gbogbo ọ̀nà èyí tó kọ́ pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti wà títóbi rẹ kọ́mi fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àtúndáṣepọ̀ yá kí n bẹ̀rẹ̀ sí ní kó wọn tí gbogbo agbára rẹ tó fi ń jọ lọ́rùn ni àdúrà rẹ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti náà mọ̀ mo bèrè agbóhùn lódìdí àyè mo bèrè fún àkọ́tún agbára àti náà mọ̀ nítorí agbára àti náà mọ̀ àyè mi olùkọ́tún fúnlẹ̀ nígbà àtàgbára rẹ àti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo ọ̀rọ̀ tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo èyí tó fi jẹ́ èmi àní ìmọ̀ọ́sẹ̀ bẹ̀rù ni ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àmì tó àìsàn pàdé àkọ́kọ́ dà sílẹ̀ tó bẹ̀ jẹ́ ìkòrò sẹ́gbà akébẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìní gbogbo ọ̀nà akébẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí orúkọ Jésù Kristi na ìkórè ayọ̀ orúkọ Jésù akébẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ti gbogbo agbára tó yẹ akébẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ àìkébẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ìkórè tó lọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ọ̀nà àtọ̀ àti tóbi àtàgbára rẹ àìtó bẹ̀ jẹ́ ìkòrò sílẹ̀ tìbẹ̀sẹ̀ akébẹ̀rẹ̀ sí ní kọ́ wọn olùkún fúnlẹ̀ mi mímọ́ olùkún fagbára rẹ olùkún fúnlẹ̀ mi mímọ́ olùkún fagbára rẹ olùkún fúnlẹ̀ mi mímọ́ olùkún fagbára rẹ àìlú àwọn gbogbo ní oṣù mi ní sọ̀rọ̀ ìṣèjọba bí àwọn gbogbo àìní gbogbo ti tẹ̀lé akébẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ní gbogbo ọ̀nà sí àìtí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni olúwa àìríkíṣẹ́ gbèsè pé pèsè fún rẹ ẹ̀yàkùn fúnlẹ̀ mi àtàgbára rẹ akébẹ̀rẹ̀ sí ní kórè àti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Jésù Kristi ọ̀rọ̀ rẹ ni wípé ẹ̀yin ò rí mi èmi ò fara hàn yín ayọ̀ yóò sì di kíkún ẹ béèrè okòwò tí ẹ fẹ́
lọ́wọ́ bàbá ẹ ó ṣe rí gbà. Ìjẹ́ mo wá ń béèrè báyìí Jésù Kristi ìwọ ọmọ Dávidi ọmọ Abraham olùgbàlà aráyé ọ̀yá bẹ̀rẹ̀ sí ní fara hàn mi jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní rí ọ. Gbọ́ dáadáa Jésù Kristi ìwọ ọmọ Dávidi ọmọ Abraham olùgbàlà aráyé ọ̀rọ̀ rẹ ni wípé kí ni èmi ò fara hàn yín ẹ yóò rí mi ẹ béèrè ní orúkọ mi lọ́wọ́ bàbá òun ó sì fi fún yín. So bẹ̀rẹ̀ sí ní fara hàn mi láti àkókò yìí lọ jẹ́ kí bẹ̀rẹ̀ sí ní rí ọ láti àkókò yìí lọ. Gbogbo béèrè mi pátá kó bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́. Gbogbo béèrè mi ní orúkọ rẹ yá kí bẹ̀rẹ̀ sí ní rí gbà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Jésù Kristi ìwọ ọmọ Dávidi ọmọ Abraham olùgbàlà aráyé ọ̀rọ̀ rẹ ni wípé kí ni àní ìwọ yóò fara hàn mi àní èmi yóò rí ọ bẹ́ẹ̀ ni àní èmi yóò kébì kí n béèrè owó oṣù wa fẹ́ yóò orúkọ rẹ àní lọ́wọ́ bàbá àní èmi yóò sì mọ nígbà tí kò òun ò fi fún mi èyí tí ìbò ṣe kí o Jésù Kristi ọ̀yá àyíwá bẹ̀rẹ̀ sí fara hàn mi sẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ní gbogbo rẹ àyíwá bẹ̀rẹ̀ sí fara hàn mi sẹ́ àyíwá bẹ̀rẹ̀ sí ní rí ọ ní orúkọ Jésù Kristi ẹ̀yà gbogbo ìbéèrè mi yà kó bẹ̀rẹ̀ sí ní rí bàbá yìí àní èmi béèrè àní fún ògo fún ọlá fún gbogbo fún ìgbéga ọ̀yà Ọlọ́run ayé ní orúkọ Jésù àbẹ̀rẹ̀ sí fi lè mi lọ́wọ́ àní kí ó sọ̀rọ̀ sí àní kó béèrè fún ògo ọlá ìgbéga àti gbogbo àti orin gbogbo pátá jẹ́ ọ̀kan nígbà fún mi ọ̀yà àní orúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí mi lọ́wọ́ báyìí àní ọ̀rọ̀ rẹ sáàjì wípé kí ni àní ògbó fara hàn mi àní èmi yóò rẹ pẹ̀lú àní èmi kébì kí n béèrè owó tí wọ́n fi lọ́wọ́ bàbá ní orúkọ rẹ èmi ó sì nígbà ìjẹ́jú orúkọ rẹ Jésù Kristi àní mo béèrè àní fún gbogbo tí ń ṣe ògo ayọ̀ mi àní ìgbéga ṣiṣẹ́ rẹ àní ṣẹlẹ̀ ṣe ìjẹ́jọ́ mi àní orúkọ rẹ Jésù ní àkébẹ̀ sí ní wọn báyìí àní orúkọ rẹ àkébẹ̀ sí ní wọn báyìí ọ̀yà àní ògo ayé mi yàtọ̀ sí ní bóyá bí ọjọ́ pẹ̀lú agbára àti àṣẹ rẹ Jésù Kristi àní kẹ́ni lòdì dáwọ́ tẹ́lẹ̀ kí lòdì ọwọ́ àní ògo ayé mi kọ́bẹ̀ sí ní bóyá bí ọ̀rọ̀ àkọ́bẹ̀ sí mọ́lẹ̀ kọ́bẹ̀ sí tán ìjẹ́ kí lòdì dáwọ́ àbíjẹ́ lọ́nà àdáwọ́ kọ́ ọmọ ṣẹlẹ̀ àní orúkọ Jésù Kristi ayé ayé òyà bẹ̀rẹ̀ sí bí ògo òbí rẹ̀ mi sẹ́yìn àní ògo ayé wọ́n rẹ̀ sí pé ìjọba àní àṣẹ àtọ̀rọ̀ Jésù Kristi àjẹ́ ìyẹn ìjẹ́ mi kẹ́ ọ̀yà àní Jésù Kristi ẹ̀yà bẹ̀rẹ̀ sí para hàn mi sẹ́ ayé àní Jésù Kristi ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú mi rí ọsẹ ayé bẹ̀rẹ̀ sí para hàn mi ní gbogbo ọ̀rọ̀ ayé bẹ̀rẹ̀ sí lọ dájà kó ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayé ayé ọ̀yà ògo ayé mi kọ́ bẹ̀ sí ní mú yọsẹ àgẹ́gẹ́ bí ọjọ́ sí ọjọ́ tí àní ìdíwọ́ kankan ògo ayé mi kọ́ bẹ̀ sí ní tàn àgẹ́gẹ́ bí òṣèré tàn àní láìsí ìdíwọ́ àbíjẹ́ kan nípa àṣẹ rẹ̀ ẹni eré ayọ̀bẹ̀rẹ̀ tó ló kọ́ bẹ̀ sí lógo jù lọ́sẹ̀ àyè kọ́ bẹ̀ sí jẹ́ eré ayọ̀ tó lógo ńlá tó tóbi jùlọ Ọlọ́run ayé abẹ̀ sí pé ọlọ́run àti pé wọ́n mú béèrè mi láti mú iṣẹ́ fún mi abẹ̀ sí fi ìbéèrè ọ̀fun mi sẹ́ abẹ̀ sí gbogbo béèrè fún orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọ̀rọ̀ Jésù Kristi ni wípé òun ó fara hàn mi èmi ó sì rí kébi kí n béèrè ohunkóhun tí mo bá fẹ́ ní orúkọ rẹ̀ èmi ó sì rí gbà lọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni ìwọ yóò fi fún mi. Ǹjẹ́ mi ti rí ìfarahàn Jésù Kristi Jésù ti farahàn mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi náà ọmọ Dávidi ọmọ Abraham olùgbàlà aráyé tí ń sọmọ bíbí rẹ̀ kan ṣoṣo lèmi ké ní òwúrọ̀ yìí Ọlọ́run gbogbo tí ń ṣe ìbéèrè mi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí fi lé mi lọ́wọ́ báyìí tó pé ọ̀rọ̀ Jésù Kristi ni wípé òun ó fara hàn mi èmi ò rí ayọ̀ mi yóò kún kí n béèrè ohunkóhun tí mo bá fẹ́ ní orúkọ òun Jésù Kristi ìwọ náà ó ṣiṣẹ́ fún mi ìjẹ́ mo ń béèrè ìjọ pé èmi ti rí Jésù Kristi Jésù ti fara hàn mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Ábúráhámù olùgbàlà aráyé Ọlọ́run ìjẹ́ mi ń béèrè bóyá gbogbo tí ṣe ìbéèrè mi abẹ́ fi lé mi lọ́wọ́ sórí àwọn ìbéèrè rẹ̀ ìwọ lọ́mọ èmi mọ títì mi so gbogbo àwọn àdúrà tá ń gbà kọjá lójoojúmọ́ yẹn tọ́ba wa gbà ń pa náà ẹgbẹ́ ìsìtẹ̀ kò mọ́ láti mọ gbà tiẹ̀ láti sísìn lọ Olúwa gbogbo ìbéèrè mi yá kí n bẹ̀rẹ̀ sí ní rí o kó bẹ̀rẹ̀ sí fi wọ́n lé mi lọ́wọ́ báyìí àti tí mo ti gbà kọjá ni o àti tí mo tún gbà lónìí ni o àti tí tún mọ̀ gbà bóyá kí n bẹ̀rẹ̀ sí rí gbogbo dáhùn sí ìbéèrè mi bẹ̀rẹ̀ sí fi wọ́n lé mi lọ́wọ́ orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá àní ọ̀rọ̀ Jésù Kristi ní èyí wípé kí ni òun fara hàn mí èmi ò rí àní ayọ̀ mi yóò ṣe kàn àní kébí kí n béèrè okòó ní orúkọ òun Jésù Kristi àní èmi ò wọ́n sì fi fún mi ìjọba èmi ò rí bẹ́ẹ̀ tó pé ìwọ Ọlọ́run àyè yóò fi fún mi ìjẹ́ ní orúkọ Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Abraham olùgbàlà rẹ̀ tí ń ṣe ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ni èyí tó fi fún gbà tí ò fi fàkàlẹ̀ fún ìgbàlà aráyé ni ní orúkọ rẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé ẹ̀yà gbogbo tí ń ṣe ìbéèrè mi àwọn ìfilé mi lọ́wọ́ báyìí àìjẹ́ mi ké pé Ọlọ́run àtòbí jùlọ ìwọ Ọlọ́run bàbá gbogbo tí ń ṣe ìbéèrè mi orúkọ Jésù Kristi ẹ̀yà mi ìfilé mi lọ́wọ́ àìní gbogbo tí ń ṣe ìbéèrè mi àìní àtijọ́ tó ti pẹ́ ni àìní gbogbo tí ń ṣe oríire ayò tọkàn mi gbogbo tí mo wojú ọmọdé tó ti pẹ́ ni àti gbogbo ìbéèrè mi àìní àkókò wọ̀nyí àti gbogbo tí mo bẹ̀rẹ̀ orúkọ Jésù Kristi ẹ̀yà mi ìfilé mi lọ́wọ́ ìjọba ọ̀rọ̀ Jésù Kristi ni èyí wípé àìníkèmí kí n bèrè okòwò àìní gbogbo tí wọn bá fèrè ní ọwọ́ rẹ Ọlọ́run sẹ àìníwọ̀ yóò fi fún mi èmi ó sì rí wọn gbà ìjẹ́bù kéwòn ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run ayérayé ìwọ Ọlọ́run bàbá ẹ̀yà gbogbo ìbéèrè ayọ̀ mi ẹ̀yà bẹ̀rẹ̀ sí fi lé mi lọ́wọ́ àìlọ́jọ́ tó ti pẹ́ ní ẹ̀yà bẹ̀rẹ̀ sí fi lé mi lọ́wọ́ àìníwọ̀ ìbéèrè ayọ̀ mi lọ́wọ́ ẹ̀yà bẹ̀rẹ̀ sí fi lé mi lọ́wọ́ àìníwọ̀ ìbéèrè ayọ̀ mi nígbà pé Jésù ọmọ ìsọ́jà jábọ̀ fi lé mi lọ́wọ́ sẹ àìnítorí wípé kiri àìníwọ̀ orúkọ Jésù Kristi àìníwọ̀ ọmọ Dáfídì ọmọ Abraham olùgbàlà aráyé ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ni ẹ̀yìn tí wọ́n fà kalẹ̀ fún gbàlà aráyé lèmi képe ọ̀hún ìjọba ìwọ̀n láti fún lórúkọ tó jíbo gbogbo orúkọ ìwọ̀n tí ìgbéyà gidi àti fi jẹ́ ìwé lórúkọ rẹ̀ ní kí orúkọ máa wọlé ẹ̀yà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àìní orúkọ Jésù Kristi ẹ̀yà àìníbẹ̀ sí fi gbogbo béèrè mi fún iṣẹ́ àìníbi képe Ọlọ́run ara yìí àìní gbogbo ẹ̀bẹ̀ mi ọjọ́ pé níwájú rẹ̀ àìní gbogbo béèrè mi ọjọ́ pé níwájú rẹ̀ àti ìtàkùnkọ́ wọ̀nyí àìní àìsí túbọ̀ béèrè ẹ̀yà àìní orúkọ Jésù àìjẹ́ kìbẹ̀ sí ní wọn bàbá yìí àìbẹ̀ sí ní wọn kìbẹ̀ sí ní wọn bàbá yìí àìbẹ̀ sí ní wọn kìbẹ̀ sí ní wọn ìjọba Jésù àti fìdí rẹ̀ múlẹ̀ ìwé pé kí ni àìníbà mi ó képe àìní orúkọ Ọlọ́run orúkọ Jésù Kristi yóò sì fi gbogbo tí bàbá ilé mi lọ́wọ́ sẹ̀ àìníbi yóò fi wọn gbà ìjẹ́ ní orúkọ Jésù mo képe Ọlọ́run ayé àìbẹ̀ sí gbogbo ẹ̀dẹ́ mi lọ́wọ́ àìjẹ́sù kò yàgbẹ́ Ọlọ́run àìbẹ̀ sí mi lọ́wọ́ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ti rí Jésù Kristi Jésù ti fara hàn mi ayọ̀ mi sì di kíkún ǹjẹ́ mo pa láṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Abraham olùgbàlà aráyé ọ̀yá gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe eré ayé mi gbogbo tí ń ṣe àyànmọ́ mi ìṣẹ̀dá mi gbogbo tí ń ṣe àṣírí ayọ̀ mi àti ti iṣẹ́ mi ni àṣìṣe ojoojọ́ mi ni àti iṣẹ́ ọ̀ṣẹ́ dàbí òmíràn gbogbo àti gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀ràn ìṣáájú nínú ọ̀ràn mi tó yẹ kí wọ́n lò tí mo rí lò tí ń sára àwọn ogun mi ẹ kúrò níbi tí ẹ wà ibi tí ẹ wà ọkàn mi sẹ́ àní ẹ kúrò níbi tí ẹ wà ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí di lílò fún mi nínú ayọ̀ nínú ẹ̀mí gígùn nínú ìtura láì múnira kankan dání nítorí pé kíni ní orúkọ Jésù Kristi ni mo padà ṣe Jésù ti farahàn mi nípa ọ̀rọ̀ rẹ̀ sì ni pé kò sí ohun tí mo béèrè ní orúkọ rẹ̀ tí mi ò ní rí gbà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àní ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo tí ń ṣe ògo mi àní gbogbo tí ń ṣe àyẹ̀bọ̀ mi àní ìṣẹ̀dá mi ìrí ayé mi máa gbowó bàtà àní gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ìpínlẹ̀ tí wọlé òtí ọ̀fi kú ni àní tí ń sára àwọn ogún mi ni ọ̀yá àní ogún ṣọ̀ṣẹ́ àní ogún ṣojú ọjọ́ mi àti gbogbo tí ń ṣe tẹ̀lé bàtà ní orúkọ Jésù Kristi ọ̀yá ẹ̀kọ́ níbi tí ẹ padà sọ ayé mi àní mi padà ṣẹ ni nítorí wípé kí ni àní Jésù Kristi ọmọ Dáfídì ni àní ọmọ Abraham ni olùgbàlà aráyé ni àní ó ti bá hàn mí sẹ́yìn èmi sì ti rí farahàn rẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti gẹ́gẹ́ bí o sì wí ó ní kò ṣó ohun tí èmi rè ní orúkọ rẹ̀ àyè tí èmi kò ní rí gbà àti ìfìdí rẹ̀ pé ní orúkọ Jésù kí orúkọ ọmọ wọlé ìjẹ́ mo bá ní àṣẹ ní orúkọ Jésù Kristi ibi tẹ́ wà kọ̀ọ̀kan mi àdìgbò ẹ̀sìn débẹ̀ kọ̀ọ̀kan mi àdìgbò ló tàbí kẹta àbí jáde tàbí gbé pamọ́ àbí tàbí sọ àdìkọ̀ọ̀kan mi ìsọ̀rọ̀ tó pé gbogbo ọmọ ò ní pátágbátá sí lórí ayé yẹn mọ́ ìdí mo bá yàṣẹ ní orúkọ Jésù Kristi ẹ̀yà ẹ̀kọ́ ni mo padà sọ ayé mi ògùn ayé mi àní àyẹ̀bọ̀ mi ṣe yá mi rí ayé wa gbogbo àní ògùn àwọ̀ ọ̀rẹ́ ìṣáájú gbogbo rẹ̀ ìdẹ́kùn tó tó pé tí sára àwọn ogún mi nù àṣẹ ni mo padà yẹ kó níbi tẹ́ bá ṣe ẹ padà sọ ẹbẹ̀ sí ní òfin mi ìdọ́pẹ́ èmi ò ní nǹkan tó nìkan ni mo ń sọ̀rọ̀ tí mo padà ṣe àyẹ kó níbi tẹ́ bá ẹ padà sọ ẹbẹ̀ sí ní òfin sẹ́jú orúkọ Jésù Kristi àyẹ ògùn ayé mi gbogbo àyẹ mọ́ mi ṣe jáde rí ayé mi pátá gbogbo àyẹ tẹ gbọ́ ògùn àwọn ìṣẹ́jọ́ pé òtí wòlíò tí sára ogún mi nù àyẹ kó níbi tẹ́ bá ẹ padà sọ ayé mi sẹ ẹbẹ̀ sí ní òfin ní orúkọ Jésù ẹ kó níbi tẹ́ bá ẹ padà sọ ẹbẹ̀ sí òfin mi àṣẹ ni kì í sábà ẹ kó níbi tẹ́ bá ẹ padà sí òfin mi nínú ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyẹ nínú òbúkọ́ ọ̀pọ̀lọpọ̀ àyẹ
nínú fọkànbalẹ̀ àti ẹ̀mí gígùn àní pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè àti ìtura àní kó lè yẹ padà sí ẹ̀mí kí ló fi ní orúkọ Jésù Kristi èmi oníkan tó nìkan ni mo ní tí mo kéwé tí mo pàṣẹ fún yẹn ní orúkọ Jésù Kristi àní kó lè yẹ padà sí ẹ̀mí kí ló fi ní àṣẹ Ọlọ́run alààyè. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi pàṣẹ ní orúkọ ti Jésù Kristi gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ẹ̀yà ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ jíjà ìwé fún mi nítorí pé Jésù ti farahàn mi mo sì ti rí pẹ̀lú nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ẹ̀yà ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ jíjà ìwé fún mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ àní àṣẹ lélẹ̀ yóò kì í ṣàbà gbogbo ẹ̀yà ń kẹ̀lò ní sáré olórí ayọ̀ mi ọ̀yà bẹ̀sí kẹ́mi láti mọ̀ ṣiṣẹ́ mi fún mi sẹ́ àní tẹ̀wà ọkàn mi àní bẹ́sì kẹ́mi lára ọkàn mi àní orúkọ ṣoṣo lọ́kàn mi ni wípé kí ni ọ̀yà ẹ̀kàn mi láti bẹ̀sí ṣiṣẹ́ mi fún mi sẹ́ gbogbo ẹ̀yà ń kẹ̀lò ní sáré olórí ayọ̀ mi èyí pé àṣẹ ni àní ọ̀dọ̀ lè yí àní ọlọ́run ti gbé kalẹ̀ kì í ṣe torí kẹ́mi torí tèmi ni ọ̀yà ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ ṣiṣẹ́ mi fún mi àní láti mọ̀ pé mi rí ìrànlọ́wọ́ láti bẹ̀ mímọ́ àgẹ́gẹ́ bọ́ sí fìdí rẹ̀ múlẹ̀ àtàtì láti sọ̀rọ̀ àgẹ́gẹ́ láti ṣe lọ́wọ́ láti bẹ̀ ọ̀yà àyẹ̀bẹ̀ kí wọ́n láti mọ̀ jíjà mi fún iṣẹ́ ògbó ayé mi ọ̀yà kọ́bẹ̀sì ní bóyá ọ̀pá pátá gẹ́gẹ́ bí ó ṣe bóyá láì múlẹ̀ àkàndá ni àní ògbó ayé mi àní kọ́bẹ̀sì ní tàbí òrùn ṣètò láì múlẹ̀ àkàndá ni ọ̀yà àní ẹ̀rí àjùjọ mi ọ̀yà kọ́bẹ̀sì nínú ògbó tó ga tó tóbi jùlọ sẹ́ ní gbogbo ọ̀rẹ́ lórí ògbó tó ṣe àní gbogbo tó ṣe tẹ̀mí àní kọ́bẹ̀sì fọ̀ togotogo èyí ṣàbí wọn abẹ́ fún togotogo àní pé kọ́bẹ̀sì fọ̀ togotogo àní gbogbo ṣe fẹ́ kọ́bẹ̀sì fọ̀ togotogo ní orúkọ Jésù àní ẹ̀yà ń kẹ́lò ní sàbẹ̀ mi kí wọ́n ti mọ̀ tí a mi kí sẹ́ àní gbogbo ọ̀rẹ́ àní kẹ́mi pàṣẹ dúró ògùn sẹ ní orúkọ Jésù Kristi ọ̀yà ń kéde àyè oníṣẹ́ ìlú ìròyìn ayọ̀ mi àyẹ̀bẹ̀sí kẹ́mi akẹ́mi jẹ́ tó pé àní tó yẹ yẹ àìlọ́wọ́ sá ti gbé yín kalẹ̀ nítorí tèmi ọ̀yà àyẹ̀bẹ̀ kẹ́mi àti mọ̀ṣẹ́ àmì àṣẹ ni kì í sábà ní orúkọ Jésù Kristi àyẹ̀bọ̀ bá àṣẹ ìbẹ̀rẹ̀ kẹ́mi àyẹ̀bẹ̀ jíṣẹ́ àmì fún mi sẹ́yìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹni tẹ́ ń ṣe kọ̀ọ̀kan mi àti ẹ̀yin àti ilé àtúnà àti gbogbo agbára yín ẹ ṣòfò dànù ẹrù dànù ibi yóò kó wù kẹwàá kọ̀ọ̀kan mi nítorí pé ẹ kọ̀ láti jáwọ́ ní gbogbo tí ń ṣe ibi ṣíṣe nítorí pé ẹ kọ̀ láti jáwọ́ ní gbogbo tí ń ṣe ìwà búburú ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́sọ̀ wípé kí o sọ àti àti èmi mọ̀ sí wà láàyè èmi ọ̀dọ́ làbàwọ̀ mo pa láṣẹ ni àti ẹ̀yin àti ilé àtúnà yín ẹrù dànù nítorí pé àti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi pé ẹnikẹ́ni yóò kó wù kó jẹ́ kó gbọ́dọ̀ ṣe obìnrin èyíkéyìí tó bá dán wò apá lọ ni àrùdájọ́ tirẹ̀ á sì gidi á di gígé dànù kúrò lórí lára yìí jẹ́ mọ́ paláṣẹ ikú tó yàwọ́ gbóná ya kó sẹ́yìn kó láyé kó léyìn kó láyé gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé ẹ kò ní gbọ́ ẹ kò ní gbà àgàgà ẹ̀yin tẹ́tẹ́ tó ń dira fún oṣù kẹwàá láti tún lè dà mí lógun láti ní mi lára láti dá yé mi dàbí láti mọ pọ́n mi lójú láti mọ fi àkókò mi sọ láti mọ fojú orí mi sọ fún mi ò fẹ́ mẹ́rin tẹ́ ṣe àní èmi ti rí ìfarahàn Jésù Kristi Jésù ti farahàn mi àní èmi ti dẹni dáláre nípa ikú àtẹ̀yẹsẹ̀ Jésù Kristi bóyá ẹnu òsì tẹ́ran tẹ́lẹ̀ mọ́ yọrọ mọ́ ẹrù dànù ẹ̀sùn fún dànù àti ilé àtọ̀nà àti gbogbo agbára yín àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹni tẹ́ ń ṣe kọ̀ọ̀kan mi bó lẹ́sìn jẹ́ kọ̀ọ̀kan mi bó lẹ́sìn jìnnà bẹ́ẹ̀ ṣe súnmọ́ síbi tó kọ̀ọ̀kan mi ìjẹ́ mi parí àṣẹ ni èmi ọ̀dà lábà ní orúkọ Jésù ẹrù dànù àti ẹ̀yin àti gbogbo agbára àti ilé àtọ̀nà yín àní ẹrù dànù èyí tó pẹ́ àti kọ́ nípa tèmi wípé kí ni ẹnikẹ́ni ọmọ sì yọ mi lẹ́nu mọ́ ẹni yòówù kó wù tó jẹ́ tó bá yọ mi lẹ́nu tó bá yẹ mi lára àní tí ṣòfò yìí yóò ṣòfò dànù àní tó kájà ti fi ṣe àti kọ́ wípé kí ni ojú Olúwa àní ọkàn sí ènìyàn búburú lójoojúmọ́ àní ó ṣètò láti parun tó gbé ọkọ̀ láti rí padà láti yé padà kó ìwà búburú rẹ̀ ní orúkọ Jésù lọ padà sí mi ọ̀dà lábà ọ̀yá àní gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ìka ènìyàn àní olódà náírà fún yáyẹ àní akọ́ni àfàwọn kò ní ṣòfò àní tẹ́ tó di àjẹsọ pé ẹ̀sìn àti jáwọ́ àní lórí ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ ṣẹ̀dá lórí bó ti ṣe tèmi pátá àní láti mọ bàbá kòmù tàbí àwọn kò ṣe tàbí ohun tèmi ṣòfò àní láti mọ fi ní mi lára sẹ àní tẹ́ kọ́ pé ẹ̀kọ́ sí àti jáwọ́ àní nínú iṣẹ́ fi gbogbo wà gbogbo gbogbo wọn pátá èyí tó pàtì fìdí ẹ̀ pé ẹnikẹ́ni ọgbọ́dọ̀ yọ mí lẹ́nu mọ́ ìyẹn bó pàṣẹ pé ó ṣe ẹrú náà ló ṣòfò dànù sí ẹ̀ ìjẹ́ pé ẹ̀ tó gira àyè fún títí oṣù kẹwàá ọ̀yà mò ń sọ mò ń parẹ́ mò ń padà sí mi ọ̀dẹ̀ lábàá ẹni yóò kó òun kẹ́ ẹ̀ jẹ́ èmi ọ̀fẹ́ mọ mi tẹ̀ wá èmi ọ̀fẹ́ mọ mi tẹ̀ ṣe ìjọba láti fi dẹ̀ múlẹ̀ pé àyẹ̀sẹ̀ ẹ̀kọ́ oṣù àtàjọ́ gbọ̀wá lẹ́yìn ìyá ẹ̀rú dànù ẹ̀sùn mi dànù sẹ̀ àyẹ̀ ẹ̀rú dànù ẹ̀sùn mi dànù àyẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyẹ àyẹ̀ ẹ̀rú dànù ẹ̀pàrọ̀ dànù àyẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ ti jìnnà àtẹ̀tẹ̀ tó sẹ́yìn pàdé láti mọ̀ jìnnà àti ẹ̀yìn àtàgbà àti àtọ̀nà yín ní orúkọ tó ṣe ẹ̀rú ẹ̀sùn mi dànù àṣẹ ni kì í sábà ní ẹ̀sùn fún ẹ̀rú dànù ní. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín
àmín àmín ní orúkọ Jésù Kristi. Fi ayọ̀ àti rírò kọrin nítorí pé mo mọ̀ pé kí ni ó ń gbọ́ àdúrà ó sì tún gbọ́ Jésù tún mọ́ gbọ́ ó sì ti gbọ́ tìró ti gbọ́ tèmi ẹ̀rí rẹ̀ ó kù táwọn mọ̀ jẹ́ àgàgà bá ṣe wọnú yìí ọjọ́ méjì tó parí oṣù àtọ̀jọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù náà ẹ̀mẹ́ta látún lọ́kọ́ èyí ni ọjọ́ tátún kọ nínú ọ̀sẹ̀ yìí so fi ayọ̀ àti dídùn àti ìgbàgbọ́ ńlá tó jinlẹ̀ tó ní gbogbo ńlá fi kọrin bá ṣe ń kọ ó sì rí wípé ẹ̀rí ayọ̀ ló kọ̀ ọ̀kú tọmọjẹ́ ní gbogbo ẹ̀ tó pé Jésù fúnra rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí farahàn Jésù mọ́ farahàn nígbà gbogbo mọ́ kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi lẹ́ẹ̀kejì ó má kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi nígbà kẹta má kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù gbọ́
kọjá mi Jésù Olúwa Jésù Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ̀lú mi má ṣe kọjá mi Jésù Olúwa Jésù Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ̀lú mi má ṣe kọjá mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún etí ẹ̀ tí kò wò láti gbọ́ tèmi, fọwọ́ ẹ̀ tí kò kò fà láti gbà mí fún gbogbo àṣìpẹ́ ọ̀rẹ́ tí wọ́n ṣe nínú ayé mi ní gbogbo ọ̀nà. Bàbá, gba ọpẹ́ àti mi àdúrà ọ̀pọ̀ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù rẹ sí. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ ọmọ sọ wípé o ṣe èyí fún títóbi agbára rẹ nínú ayé mi, èyí fún iṣẹ́ ìgbàlà ṣe rẹ nínú ayé mi, èyí fún ògo ọlá àti ìwà àti ìgbéga rẹ nínú ayé mi ní gbogbo rẹ. Bàbá ọmọ ṣe olóògbé jùlọ ọmọ ṣe olórọ̀fẹ́ ọmọ ṣe ibi àtọ́pẹ́ ọmọ ṣe títí èmi ọmọ yìnyín ọ̀hún àìní mi ọmọ gbórúkọ rẹ ga nítorí pé àìní nípa agbára àti àṣẹ rẹ, àìní mi tẹni tí Jésù fara hàn nígbà gbogbo, àìní ẹni tí ó rí Jésù nígbà gbogbo, àìní gbogbo ọ̀nà mi nínú iṣẹ́ mi nínú àwọn èmi nínú ìrìnàjò nígbà gbogbo, bẹ́ẹ̀ ni àìní èmi ó sì bọ́ orí gbà gbogbo. Jésù bọ́ mọ̀ sọ wípé ṣe fún farahàn rẹ tí wọ́n farahàn mi ní gbogbo rẹ ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò ẹ̀jọ́ tó máa farahàn mi nígbà gbogbo. Ìjọba ayé mi ò tún mọ̀ dààmú àti kó àti òṣè mọ́, èmi ò tún máa gbogbo, èmi ò tún máa lébà mọ́, èmi ò tún máa lákòjọ mọ́, ohun rere gbogbo ó jùlọ láti mọ̀ ṣe. Ọlọ́run ayé Jésù kò tẹ̀lé mọ́ sọ wípé ṣe àtúnjẹ mọ́ sọ wípé ṣe fún ìṣẹ́ lọ́kàn àìfọwọ́ agbára ọwọ́ ògo yọwọ́ náà yẹ ìdẹ́fìgbà ìdẹ́fìgbò ìdẹ́fìgbò gbé mi lọ ìdẹ́fìgbò ti tèmi náà ìjẹ́ pé ẹ̀rí ayọ̀ tó lóògùn tó ga jùlọ ọbẹ̀ ti tèmi ayọ̀ kíkọ́ èyí tí kìí ti dárí kọ́ lórí ó ti tèmi àìlú ọkọ̀ Jésù rẹ̀ ẹ̀mọ̀ sí Ọlọ́run bàbá mẹ̀mí mímọ́ èyí tí mo ṣe ké olùwàsíwájà tó ẹ̀mọ̀ gbogbo lọ ẹ̀mọ̀ gbà yín lọ ẹ̀mọ̀ gbogbo lọ ẹ̀mọ̀ gbà yín lọ agbára àkọ́tún ilé ìmọ̀ ìmísí ọgbọ́n ìmọ̀ òye àti jáde àtúndì ẹ̀túbọ̀ sọ̀rọ̀ ìjà tiwa lọ ẹ̀túbọ̀ jẹ́rìí wàhálà ìbẹ́sí jẹ́rìí wàhálà yìí nàkà mọ̀ kọ́ abẹ́sí kọ́ wa lọ ẹ̀túbọ̀ dárí wàhálà ìbẹ́sí wa ẹ̀túbọ̀ jẹ́rìí wàhálà ìbẹ́sí wa yẹn ti gbogbo agbára tẹ́bi tó lọ ẹ̀túbọ̀ mọ̀ fún àhàn bẹ́sí fún àwọn fún wa ṣe àìtúbẹ̀sí fún àwọn lọ ẹ̀túbọ̀ mọ̀ dárí wàhálà ìbẹ́sí wa ẹ̀túbọ̀ mọ̀ fi amọ̀nà bẹ́sí fún amọ̀nà lọ ọwọ́ agbára wọ̀ sọ ẹ̀túbọ̀ dẹ̀jẹ̀ láti mọ̀ sún èso ìbẹ́sí sún èso ayé wa lọ òyà àríkẹ́nìkẹ́nu àríkọ́mọ̀sì jẹ́ níta níwájú yẹn àríkẹ́nìkọ́mọ̀sì ìṣubú kò níwájú yẹn ìjọba olùkọ́mọ̀sì bọ̀sọ̀ yẹn ẹ̀túbọ̀ kọ́ ẹ̀túbọ̀ dárí wọ́n fi amọ̀nà bẹ́sí fún amọ̀nà lọ nígbà gbogbo ní ọ̀tún ní rere kí gbogbo ogun tí wọ́n jẹ́ gbogbo jẹ́ ṣe lọ olùwà ìṣe tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àníbà ṣe lọ sí oṣù kẹwàá ni ẹ̀yà ìtumọ̀ sọ agbára àti àṣẹ àti tóbi agbára ẹ̀ka rẹ̀ àyè láti mọ kọ́ wa láti mọ darapọ̀ mọ́ wa láti mọ ìyàrá ògùn ayé wa láti mọ gbogbo ayé wa láti mọ bùkún ayé wa láti mọ ṣàṣùgbọ́n pẹ̀lú ayé wa ní gbogbo ọ̀nà ògo yọ láti pẹ̀lú forúkọ rẹ̀ bàbá yàmọ̀ gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ògo ni fún wa lókè ọ̀run Ọlọ́run lẹ́dọ̀ ọ̀run àti ayé èyí tó gbọ́ tèmi tó gbọ́ tirẹ̀ tó gbọ́ tẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ fún agbára rẹ̀ èyí tó fi mú wa rí oore ọ̀fẹ́ àtọ́jú rere gbà lọ́dọ̀ rẹ̀ àti Jésù Kristi èyí tí Jésù fi fara hàn wá ìjọ ìgbésù tó máa fara hàn wá èyí tí ó sàtọ̀ ànádásí mọ́ rẹ̀ nígbà gbogbo láti mú kí ayé wa kọ́ mọ́ gba ìyanu ọ̀tun rere lójoojúmọ́ yàtọ̀ sí ìdá ti gbà lónìí nítorí pé a tún mọ́ gba ìyanu ayọ̀ mìíràn oore tó mọ́ ẹ̀rí ayọ̀ tó lógo tó ga jùlọ yóò sì mọ jẹ́jẹ́ nìkọ̀ọ̀kan wá ní gbogbo ọjọ́ ayé wa pàápàá jùlọ nínú ìrìn àjò oṣù kẹwàá táwọn wọ lọ kò tún sí ṣùgbọ́n tàbí kankan ní ayé wa mọ́ gbogbo tí ń jẹ́ ogun sátánì àtàrí kéréke ìgún ìgbà tí má jẹ́ mú ọ̀ràn gbogbo títí àdúgbò tí agbègbè tìjọ gbogbo wọn jálà àgbà lórí ayé wa ohun ayọ̀ ló kù àkótá ọmọ ní bí orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. ẹ má ìka gbàgbé ìyẹn ọjọ́ méjì tó parí oṣù ọ̀la ni bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù yóò sì tẹ̀lé lẹ́yìn ọ̀túnla bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ má ìka gbàgbé bíbọ̀ Jésù Kristi kò ní pẹ́ dé mọ́ àti wà nínú òpin ayé so ẹ jẹ́ ká múra kálukú ẹ jẹ́ ká mọ kíyèsára kí Sátánì àti ìjọba òkùnkùn wọ́n mọ̀ sí ní pàtàkì láti rẹ̀ wá lẹ́pa so ìjọba ọ̀run á sì fi ṣèrè jẹ ní orúkọ Jésù Kristi. ohun kan tí ó ṣe pàtàkì tí wọ́n fẹ́ kọ́ ọmọ bá ṣe wọnú ìyẹn ọjọ́ méjì tó parí oṣù lọ ní ọ̀la àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù láti ọ̀túnla láti jọ Tuesday lọ ìwáyé tí ì bá ṣe òun náà ni pé ìgbàgbọ́ rẹ ayọ̀ rẹ
òmíràn tó tàbí ẹni pé yọ̀dá gbogbo tọ́lọ̀ fi dá ọ lẹ́nìyàn láti lè yọ̀rọ̀ lógo nítorí pé kìíní Ọlọ́run nìkan ló ní gbogbo wa àti yìn lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíràn wọ́n wà gbàgbé o yìn Ọlọ́run yẹn ti gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run bó fi ní kọ́ palẹ̀mọ́ láti lè yìn dáadáa nítorí pé nínú ìyìn yẹn kò sí àdúrà kankan tá àgbàdo pé ká béèrè fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ tí àǹfààní bá bẹ àgbà àdúrà ẹ̀yọ̀kan péré tí ó bá sáǹfààní àṣírí ọ̀fẹ́ lẹ́yìn kẹta ti béèrè fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ tán á yìn tàbá ti yìn tán á gbọ́rọ̀ rẹ̀ á tún yìn á sì béèrè fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ lẹ́yìn rẹ̀ á sì kíni àṣírí ọ̀fẹ́ táǹfààní bá bẹ àgbàdo tí ó bá sáǹfààní ògo ni fún wa lókè ọ̀run nítorí pé kíni ó ti gbọ́ yóò sì mọ gbọ́ yóò sì mọ dábìlì àdúrà bẹ́ẹ̀ ni yóò sì mọ farahàn bí ó ti farahàn lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù fún ìdí èyí àkópalẹ̀mọ́ fún ìyìn ọjọ́ méjì tó parí oṣù bá ti wọnú yìí lọ ó ti dára fún wa lọ́pọ̀lọpọ̀ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọ́lọ́run òtítọ́ òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Atóbi jù, ìwọ lọ́lọ́run òtítọ́ òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi, Bàbá ọmọ ẹ̀mí mímọ́ apanupọ̀ àtàwátàwà níbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wò aṣọ òpó ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn títí láwọn ọmọ yìí ọ láwọn ọgbọ́ orúkọ rẹ̀ gà láwọn fọpẹ́ fún orúkọ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orí ọ̀fẹ́ ti Bàbá, orí ọ̀fẹ́ ti Ọmọ, orí ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́ ó ṣòro fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó ṣàṣepẹ́ inú ayé wa kún fún ìyanu ayọ̀ tó ga jùlọ. Bẹ́ẹ̀ ni ilẹ̀ ọkùnrin gbogbo ó ṣe fàyè wa ní gbogbo ọ̀nà àmọ̀ tí náà gbogbo ọ̀nà inú gbẹ̀gà bọ́ọ̀lù gbẹ̀gà inú ṣe bọ́ọ̀lù ṣòrere ayé wo tó mọ tí ń jẹ́ ìdààmú àti kòrò mọ́ ìfarahàn Jésù Kristi nígbàgbọ́ lọ́jọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ òun ló sì mọ farahàn wa. Bẹ́ẹ̀ ni ẹ̀rí ayọ̀ nìkankan wa yóò mọ lóògùn yóò sì mọ ta ju gbogbo àgbáyé lọ ògùn sì mọ jẹ́ tọ́lọ́run àlàyé paríparí rẹ̀ ìjọba orúkọ ní bọ́sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah. Hallelujah, 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 hallelujah. Go, Father. Àmín, àmín, àmín.